ṣe lọ́hùn-ún dáríjì ní ìwọ tirẹ̀ ọmọ adánirun àǹkì yànsá olóhùn mẹ́ni tó kú ènìyàn aṣorí kankan ojú ẹ̀dá rírè kété inú ẹ̀dá jìbì kànga kódà to hell is human to forgive is divine kó tó yẹ̀yẹ̀ ó dájú pé apẹ́ gidi gan ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe ohun dá ọba lórí ohun gbogbo ìwé kí n bọ́ lára igi kólú ọ̀run má mọ̀ sí ìlú ọjà olówó ẹ̀dá pẹ́ wá òòràn orí mọ̀ lágége. ẹ ṣé pásítọ̀ ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì mí gbàgbé kẹ́ ẹ̀ òun gan ni mo ti ń retí látàárọ̀ kó wọlé wá bá mi àmín 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 Jésù Kristi ẹ ṣé gan ni mà ẹ̀yin lè má wà pẹ́ dé o ìdá màá máa retí yín ìdàbọ̀. So, anything. I don't dey go with that now. Hey, Edo, you don't dey go, abi we don't dey go. Homie, I'll see you. Okay now. No wahala, babes. Be good. Take it on. Serious. What it is? What it is? Bye-bye. What it is? No wahala, man. I'll see you guys then. Alright, bye. Drive safe. Ọba lórí ohun gbogbo ìwé kí n bọ́ lára igi kólú ọ̀run má mọ̀ sí ìlú ọjà olówó ẹ̀dá pẹ́ wá òòràn orí mọ̀ lágége àjáwé òwòròṣọ má ṣe lògùn má mọ̀ lògùn má ṣe olúwa má jẹ́ kíkà bá mọ̀ bẹ̀rù. ọjọ́ tí èmi bá fẹ́ ṣe golden jubilee tèmi tí bá máa ṣe 50 ooo ó jẹ́ táwọn èèyàn jẹ́rí ni máa ṣe ìwà gbogbo aráyé ni ó mọ̀ ìmú aṣọ kò ìmú polo ìmú àǹkárá ìmú lẹ́sì. màá tún mú o mo lè ní káwọn èèyàn máa rìn o tí a bá bẹ̀rẹ̀ náà dídá kò wá ní sóúnjẹ tó wá báwọn èèyàn bá ṣe ń jẹ kúrú wọ́n máa jẹ gbó àwọn oúnjẹ táwọn èèyàn ṣeré tí bá pelére báyìí èyí tó wá ní dúró sílẹ̀ yìí àwọn zulezu ni lọ mú. zulezu sáwọn yẹn ṣe nǹkan rẹ ni. mo lè wú wọn jáde padà sọ́ọ̀tì ẹ̀rí wọ̀ mo ti wò mo wò pé ìmúkúrò rẹ̀ pọ̀ ọlọ́jọ́ wọ wàásù ni ìwọ yìí. èwo ni tèpè. kò í ṣe pé ṣé pé wà ní ṣé èpè ni oníṣìní àwọn ìwọ́dọ̀ wò pa àwọn mọ̀dám tí wọ́n ti wọ wàásù gan ìwọ náà wò mọ̀ wò bọ́ sí rí. ara wọn fresh. wọ́n wà fresh up. sẹ́rí ọjọ́ bẹ́ẹ̀ de tèmi mo ṣe wà yìí tí bá pé 50 Paso ni màá pé. mi gbọ́. Paso òun ni màá pé. Paso tó ń kọrin ọ̀hún èjì táwọn ti wọ̀ à ń gbà yẹn ni. máa pè wọ́n bẹ́ẹ̀ ó ti wù mí ni. ó lẹ̀ wọ́n bẹ́ẹ̀ àwọn wọn ni wọn ní mo ṣeré fún rẹ mo lè jọba làwọn mọ̀ lọ ṣeré fún ṣebí ọ̀ nípa àwọn eléré sáìsì rẹ ni àwọn ọmọ takasúfè ṣé báwọn maliasi wà mẹ́ àwọn wọ́n fi já tẹ́ǹtì pàtì rẹ̀ dànù. ta ni kan. ẹ jọ à ń kọ́ mi o. màá fẹ́ jẹun fún jọ yẹn ṣe wá. káàmọ́ ṣe dáadáa àdúgbò ẹ̀ ajé. ẹ máa lẹ kí ló dé bẹ́ẹ̀ kankan láti yàtọ̀ sí báàgì. ta ni sọ̀rọ̀ ẹ̀ fún mọ́mì táyà àwọn tí wọ́n fẹ́ fún mọ́mì lẹ́fún tẹ́lẹ̀. a ní nǹkan tọ̀dọ̀ tiwa nǹkan tiwa lèmi ń béèrè. òótọ́ dẹ̀ lẹ sọ ṣe ìdùnnú tó ń bá mi bọ̀ ni ò jẹ́ kí n rántí nǹkan tí màá bá yín rà tó ti ń sìn bọ̀ tó bá ti dìrọ̀lẹ́ màá bá yín mú kan tó bá jọjú aṣọ yín. mo jẹ́rìí ẹ pé ọ̀hìn sọ̀mọ́ bẹ́ẹ̀ àtiwọ́ náà kélé ìwọ náà kọ́ ọmọ bọ̀ kọ́ ọmọ lè ràn kankan fún yàn.
ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú. Kí ló dé ṣe máa ń pè mí ní Kele gangan because I don't understand. Ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan náà? Ayé ti máa ń pe bébì mi Kele. Ó ti máa ń complain fún mi every time. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá náà. Ṣé ti rí pé àwọn ọmọ yìí ò kéwì? Sọ́rí àwọn àgbà bọ̀ wọ́n á ní ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wojúmọ́ Kele. Èmi wá bò bó fi wọ́n wé Ṣàngó bó fi òun wé Kele. Ṣàngó ó àti Kele. Pẹ̀lú àwọn Yorùbá polisi. Òyìnbó. Ṣé wọ́n mọ̀ pé Ṣàngó àti Kele wọ́n jọ máa ń ṣe kòlábò ni wọ́n máa ń fúnṣọ ara wọn kí ni? Orí ẹ̀ ni ò pé báwo máa léèyàn tọrọ kan tó bá sì tọrọ ìtàn nísìnyí lọ́mọdé mórí ọ̀ àti béèrè ọjọ́ mọ̀ ṣe corporate beggar. Ẹ ṣé mo dúpẹ́ oríire ni ẹ ṣé gan ni ẹnìtàn náà ti pè mí pé òun ò ní pẹ́ dé láìpẹ́ láì jù ló máa wọlé wá bá wa. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fòrà. Olóyún mi fóṣù mẹ́sàn-án, okùn mi fọdún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fòrà. O ṣe ọkọ mi. Ṣé mọ́mí láti yọ tí mo ti dé ayé èyí yìí inú mi jújù. Happy birthday ma. Thank you my dear. Ẹ ṣé mo rí ìyá ṣe wá rí pẹ̀lú àwọn èyí tó wà ní báyìí èmi sì ní kéèkì tó wà ní room pẹ̀lú nǹkan pàtàkì tí mo fi dùn ya ẹni tọ̀nú lé nìyí so ẹ jẹ́ kí mi wọlé ìsinmi ò ní pẹ́. Ó ṣe o. Báíbù ó pé pérépéré nínú Psalm 127 verse 3 ó ní ọmọ ni ìní Olúwa ọmọ ọ̀nù sì ní èrè rẹ̀ ṣe ti rí báyìí ó padà wá dán ìyẹn náà. Kí ló dé tó dé ó ti di bá gẹ́lẹ́ kí ló jẹ tó fà lóyún bó ló ń gbóúnjẹ lọ gangan náà. Ṣé oúnjẹ tẹ́ rí ń bì oúnjẹ àwọn ń bára ni. Àwọn oníbàárà. Torí ilẹ̀ jẹ gbogbo ẹ̀ náà ẹ fi yọ̀kẹ́ ẹ fi yọ̀kan kíkan. Àbí sọmọ ìgbádùn sá tí ẹ bá jẹ pé àwọn màdàmú gan ṣe pàtó tó bá wà ní kìsìnì Ọlọ́run ló mọ iye oúnjẹ téèyàn máa jẹ èdè àmọ́ iye oúnjẹ tá a ti jẹ lénìí oúnjẹ tí ó ti tó àwàrà lè jẹ ìwọ tó wá ń gbé lọ fáwọn àlùmọ́ gírì àbí oúnjẹ kọ́ ló ń gbé lọ fún oníbàárà yìí. Ẹ tẹ̀ dúró náà sẹ́yìn pé 50 jubilee níyà wá pé ni tẹ́ wá fẹ́ jẹun bíi kán. Àfẹnu. Ẹ kò sí nǹkan tó kàn ọ́ ibi tó bá wù mí kí n jẹun sí lára mi so ti yọ ibi tó bá wù mí kí n jẹun sí lára mi. Ti fún lọ wọn. Ẹ dẹ́ pàmò mi sí kẹ́tẹ̀ jẹun kọ́. Jóná jàdé má parí ṣé adó oúnjẹ tó gbé lọ fáwọn àbókiri. Ẹ mọ̀ jẹ́ gbà ojú mi. Kò tí ọmọ kan tó ṣẹlẹ̀ sáré fún mi ní ike oúnjẹ mẹ́ta èmi náà fẹ́ lálejò ní ike oúnjẹ mẹ́ta. Owó. Kí ló wí. Owó. Wàhálà health sars kọ́ ló yẹ kí n lò fún ẹ ó yẹ kí n lo health food fún ẹ ni ó ń béèrè owó tó bá yà wọ́n náà ní Nàìjíríà ò dá lóúnjẹ tí ó ṣe wà lónìí oúnjẹ àwọn àbókí tó ń gbé lọ ni wọ́n náà tó ń béèrè owó. Sẹ́ẹ̀sì géètì àbẹ́ jẹun kọjá. Ó yẹ èmi náà ti bọ́dà pa ọ̀bọ̀tà. Ọmọ tó bọ́ tán rẹ̀. Mi lọ sọ fún ìyá wa pẹ̀ jẹun bọ́ọ̀tà. Ó ń béèrè fún mi lóúnjẹ mẹ́ta ó béèrè ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ náà fi ga. Àwọn táwọn ẹbí tiẹ̀ ṣe lọ́wọ́. Kíkà tó bá kú wọlé kan kò tẹ̀rọ rẹ̀ pa ìtòrè kọjá orun rẹ̀ kọjá láṣláṣẹ lẹ́rùn ara ní kù ẹ̀kú ìròjà ayọ̀nà lòun ò sún ọ̀hún ayọ̀nà. Nǹkan tó kù báyìí ni pé ká gbé kéèkì. Ẹ wá ní èèyàn kan ti fẹ́ lọ gbé kéèkì wá láti ẹ̀kọ́ ṣé wọ́n ti tó gbé dé ni. Kéèkì náà lẹ́nìkan lọ gbé wá nínú ilé ẹ dákun tẹ́ máa fẹ́ fún yẹn ní kéèkì tó fẹ́ fún yẹn gbogbo gift ní ayé ṣé kò yẹ kó ti gbé bọ́tà láti ẹ̀kọ́ tó ti wọnú ilé lọ láì ṣe pé dídí mọ́tò ló fẹ́ gbé bọ́tà nínú yàrá. Oyin bá mi chẹ́ẹ̀kì ẹnu ilé mi mọ nǹkan tó ń da dúró àbí. kó dá wa ní òkú bá wa gbé gift jáde Ní ká tètè gbé kéèkì. Ẹni tán. Ẹni tán. Ẹ gbọ́ mi ọ́. Kí ló dé? Oyin kí ló ṣẹlẹ̀? Kí ló pariwo? Ẹ gbọ́ mi ọ́. Kí ló ṣẹlẹ̀ sáré? Ẹni tán. Kí ló ṣẹlẹ̀? Ẹni tán ṣàánú mi. Mo ti dáná o. Iná jọ mi o. Ẹni tán mo kú o. Nígbà tí ṣe mí o. Dídí ọmọ. Ẹni tán má ṣe báyìí. Mo nífẹ̀ẹ́ rẹ̀. Ẹni tán. Ayé.
I'm proud of you. Don't worry, if I get to abroad, I'll buy Bugatti, Ferrari, Lamborghini. That's my boy. That's right. You really try, but this boy, That's so so very wonderful. I saw him. Madam, take it easy. What does she get for me? Anike farabalẹ̀ gbọ́rọ̀. Àbí wo ni o tó wo ni ìwò yẹn tó ń wò yẹn náà. Ẹ ti ẹ̀ ṣe wèmí tí mo máa wọn ọmọ ẹ̀ wá. Lóòótọ́ ẹ lè má mọ̀ mí. Anyway, èmi ni coach Múlẹ̀. Nílùú Ìkòdẹ̀sẹ̀ tí ó máa wá. Àwọn local government náà gbé under 15 tournament sílẹ̀. Nínú ọmọ tó ṣe dáadáa jùlọ mọ́ yín wá. Even award mẹ́ta ló gbà. Most valuable player. Wow. Highest goal scorer. Wow. The best midfielder. Lọ́wọ́ tá a wà báyìí ọ̀rọ̀ ọmọ yín ni wọ́n ń sọ. Ìdí pàtàkì ni ẹ tán fi ní kí n wá sílé kí n wá kí n kú oríire lórí ẹ̀ mà. Àpò ìkòkò. Dádì Mosala. Ẹ̀gbọ́n Victor Osimhen. Torí tí ẹ bá gọ̀ tí ọpọlọ tí yín tó bá yín sọ̀rọ̀ ni tó jẹ́ kó yé yín pé time àti ṣoríire tí yín ó ti waste already. Kí ló dé tẹ́ ń fi time àwọn ọmọ ọlọ́mọ tẹ́ fi ń ṣòfò dà? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tí kan nu wọn bá kán lápá àbí tán bá dá lẹ́sẹ̀ kí lẹ fẹ́ ṣe fún wọn ṣé o ti ẹ̀ rí wọ̀ ohun ẹ̀ ló wáyé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá tún wọ̀ ẹ̀ tó decide lọ́kẹ́ kó o ṣe tán àti máa lọ you are free máa lọ. madam ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ṣe rí bíbélì ní ọ̀pọ̀ la pè díẹ̀ la máa fi fún nǹkan tẹ̀yìn bínú fún yìí mo mọ̀ pọ̀lọpọ̀ òbí tán máa ń mọ́mọ́ wá bá mi lé ó máa ń ròyìn lójú ń tòótọ́ mo understand nǹkan tẹ̀ ń sọ ẹ̀yin wo age wọn dẹ̀ bọ́n ṣe rí àwọn Mohammed Salah of Egypt bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn John Obi Mikel ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn Mutiu Adépọ̀jù bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbogbo àwọn tí mo dẹ̀ ń sọ fún yín yẹn kì í ṣe pé bóyá mo gbọ́ ìtàn wọn ó ṣojú mi ni Mohammed Salah lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ọmọ mi Mohammed Salah ṣe mọ èyí tó wọ́ọ̀t Mohammed Salah ṣe mọ èyí tó wọ́ọ̀t John Obi Mikel tẹ̀ ń wò yẹn ọtí ni màmá ẹ̀ ń tà ní Plateau bàbá ẹ̀ gáràjì ni bàbá ẹ̀ wà agbèrò ni tẹ bá fẹ́ gbọ́ Victor Osimhen kánú tẹ pé ó ń fi pure water lé mọ́tò báyìí ojú ẹ̀ rí gan ṣùgbọ́n gbà tí ò rí ìyàn kán tètè kún lọ́wọ́ ló jẹ́ kó jìyà tó yẹn at his age n tó wà lára ọmọ yìí ó kọjá bẹ́ẹ̀. ẹ jọ coach kí ló dé tẹ ṣe mistake bí tẹ yà sí yes iṣẹ́ yín kọ́ lẹ́ ṣe yìí iṣẹ́ oníṣẹ́ ni torí presenter gangan ló yẹ kẹ́ ẹ lọ fún ẹ lè rojọ́ gan mo dẹ̀ ń wọ̀n ní yín ni tí mo bá tún rí yín pẹ̀lú ọmọ mi ẹni rọ́ọ̀tì ń jẹ́ lásán ó máa yẹgi lẹ́sẹ̀ ìfún yín. madam ẹni sùúrù ẹ farabalẹ̀ child abuse làwọn nǹkan tẹ̀ ń try yẹn. tí mo bá bú ẹ bẹ́ẹ̀ yẹn. àníkẹ́ farabalẹ̀ pẹ̀lú ọmọ yìí ní tó bá dẹ̀ mú kí n máa fi lọ. alága council tó ní kí n mọ ọmọ wálé láti wá fún yín níròyìn ayọ̀ yẹn kí ni kí n lọ sọ fún wọn council. mẹ lọ sọ fún àwọn alága tó organize competition fún àwọn ọmọ kò gbókògbòkò kan wá bá mi ó dàpọ̀ ẹ ti ya wèrè ẹ bọ́ sanu lẹ́mi jọ. madam ẹ ní sùúrù màmá lọ́ntòtọ́. ẹ jẹ̀bi ó yẹ kẹ́ sùn ní. ẹ gbọ́ mi dáadáa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló múrù mi wá bá yín tí ò bá ní bó ṣe jẹ́ mi ò ní déwájú ìwọ́n ti ẹ ọ̀rọ̀ ẹ ti gbọ́ nìyẹn. ẹjọ́ yín pọ̀ ẹ dákẹ́ jàre mo ti gbọ́ madam ẹjọ́ yín pọ̀ it's okay. àwọn local government wọ́n organize competition madam ẹjọ́ fáwọn kò gbókògbó. ẹ má wọrí madam ẹ má wọrí irú life wọlé lẹ àlùkò máa jọ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ẹjọ́ ẹgbọ́ síta nínú ẹ má wọrí ẹ má wọrí. ìdùnnú òbí ṣe kókó láyé ẹni tó wálé ayé wá ṣe rere even if death dey for eyes tàbá fẹ́ mọ̀ lójú wá ríran kedere káyé má fi mí pa àmọ́dá mi lẹ́kùn orúkọ bàbá mi mọ̀ ọ́ ẹni ìtàn kí ló ṣe é. ìyàwó mi ègbé ìwọ àtìyá ẹ̀ ṣá ó yá pẹ̀lẹ́ má sùn tó ti gbọ́ ọlọ́run ṣe tiẹ̀ níyà pẹ̀lẹ́ wàá kúkú yẹ lágbára ọlọ́run pẹ̀lẹ́ mójútókè àní kó má sunkún mọ́. kí n tí mo fi lọ mi dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ tí bí mo ṣe ń bọ̀ látẹnu géètì òun ni mo ti ń gbájà tí ń pariwo pé jẹ̀mọ́ mi èsè gé jẹ̀mọ́ mi kí n tí ọmọ tẹ́ ń wò yìí láti inú oyún báyìí làwọn àti rí iná iná fi pè wá ní oracles ìfàlẹ̀ ń wò yìí àwọn àti pé bó ṣe wà yìí o tó bá délé ayé ìyá ni o bó ṣe wà yóò jìyà kú ni bẹ́ẹ̀ ni yóò jẹ bàbá ìyà kú ni yóò ti kí wá ń tí mo fi lọ mi dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ tí àwọn ń ranù sí ọ. ẹ wá ẹ má lọ wọn ti lẹ níṣòro ọ̀sán yẹn gan ni mo ṣe confam pẹ níṣòro lóòótọ́. èwo tí iṣẹ́ yìí lẹ lọ́mọ ní ṣé ọmọ yín ni iṣẹ́ yìí lẹ bí. ní sùúrù tí o wá mọ̀ pé ọ̀rẹ́ gidi o ẹ dákun olórí ibùkún ara rẹ ṣé bínú ilé yìí ló ń gbé níjọ́ tí ń gbénú ilé yìí kò sí ọkọ bíi
mẹ́jọ sí mẹ́wàá òun ló ti dògbò táyé wọn ti bàjẹ́ ọ̀ǹdàgbé ni ó wá ń sọ fún mi pé èmi ò ranù ibo yẹn ti kó kú o nígbà tí ìṣepò yín ti dàrú ẹ wá ń dá sí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ wèrè tuntun aláìníṣẹ́ èmi ò ní bó ṣe wà yìí tí ń bá gùn láàrin street bíi mẹ́jọ n ó yẹ tí ó bùnmi lówó ṣé bí gbélé pawó ni mo rà nù. ayé ń ṣe yín gbélé pawó kẹ̀kẹ́ ọmọ ọdún 5. ẹ ṣe wọ́n ti ṣe pé gbélé pawó. ṣáà máa lọ walking cups máa jẹ́ kí n wà láàyè bí ẹni tí. láti skul ọmọ yín la ti wá proprietors ló ní ká tẹ̀lé wọn wá sílẹ̀ ẹ má bínú o àwọn Yorùbá bọ̀ wọ́n ní ilé là ti ń kó ẹ̀ṣọ́ lọ sóde ẹ kọ́ ọmọ yìí rárá o ẹ mọ̀ pé díẹ̀ ni tàwa olùkọ́ nínú gbogbo wákàtí tó wà lọ́jọ́ kan we have 24 hours in a day nínú 24 hours yẹn just 6 hours làwọn ọmọ yìí máa lò pẹ̀lú wa eléyìí tó bá ṣe school lesson nínú wọn ló máa lò 8 hours gbogbo 18 or 16 hours tó bá kù ẹ̀yin náà máa lò pẹ̀lú báwo wá lẹ ṣe ń lo àwọn hours yẹn pẹ̀lú wọn. ẹ jọ kí ló ṣe gan pàtó. owó ló tún jí o. ó jí owó. bẹ́ẹ̀ ni owó ló jí. kò rí ti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ jí mọ́ kò rí ti àwọn olùkọ́ jí mọ́ owó ọ̀gá iléèwé ló kù tí Dàpọ̀ ń jí ó ní agbára ojú gbà mí ti fún gbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń pariwo lé ní orí ní iléèwé. paríparí ẹ̀ proprietor ti ní pé anytime tírú ẹ̀ bá repeat ara wọ́n máa expel ọmọ yín kúrò ní school ẹ dẹ̀ mọ̀ pé yẹn ò ní certificate torí Bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí ẹ ṣe ó dàbọ̀. Adédàpọ̀ kí ni tí mo ṣe fún ẹ ní pàtó tó fi rò pé ó yẹ kí o máa dójú tì mí kiri àdúgbò ṣé ebi mo fi ń pa ẹ̀ ni. ìbẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ kọ́ ni ìwúlò kò ní ìwúlò rárá á dẹ̀ dára kó o dẹ́kun nínú ìwà olè jíjà àìjáwọ́ ẹ̀ ìpakúpa ló máa ń parọ́ ọmọ tó bá wọn jalè Adédàpọ̀ ọkọ mi ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ẹ má bá wọn lọ́wọ́ nínú olè jíjà ṣé ti gbọ́. inú mi ò dùn ìgbà kí ló dé tí mi ẹ ò dùn. torí tó bá jí mo jí owó yẹn mọ́ mi máa bẹ́ orí mi dànù ni torí pé wọ́n nífẹ̀ẹ́ mi. má sọ bẹ́ẹ̀ mọ́mì ẹ fẹ́ràn ẹ torí pé ìwà mọ́mì tèmi kò papọ̀ mọ́ mọ́mì tiẹ̀. ok ìwọ má jalè mọ́ ṣó ti gbọ́. ìwọ náà má jalè mọ́. èmi náà ń jà wá sí mi torí tí ìbá tètè dé mọ́mì máa fẹ́ lù mí pa. ok. lórí ṣéwẹ oṣù bẹ́ẹ̀ lọ ọmọ ńlá ó ṣeré ó ní fẹsẹ̀ gún ọ̀rẹ́ wa. mo ṣàsùn lálẹ́ àná mo lójú àlàyé wọn mo ní lára pé mo pàdé olóore mi mọ̀ pé wọ ẹni ìtàn ni ẹni ìtàn gbọ́ o bó ṣe ń ṣe ni kó máa ṣe o òkìkíra kan lu ayé o wọn ní kò sówó kan lo iná. rárá bàbá gbogbo kọ́ ló yẹ kí èèyàn máa ná tó yẹ yín sìn àmọ́ kò sí iye kí etí ẹ kó pọ̀ jù láti lè fi ṣe àwọn tí ò bá rán wọn orí tó láwùjọ lóore ìdí nìyẹn tí mi fi ń ṣe ìwọ̀nba tó wọn kápá mi tó yẹ yín sìn àmọ́. ẹni tó máa ṣe ikọ́ ìkọ́bálá ikọ́ ìkọ́rógbó ikọ́ ìkọ́bí ikọ́ ìkọ́mọjọ lórí àtẹ àwọn máa ṣe. súkọ́pla ọ̀rẹ́ wa. ẹ̀rù ọlọ́run bá mi lára rẹ̀ ebi ọmọ pọ́ dá ń polówó bá wọn àfi bí wálé probo àfi bó ṣe bẹ̀rẹ̀ ìkó ìkọ́bálá ìkó ìkórógbó ìkó ìkóbí ìkó ìkọ́mẹjọ lórí àtẹ àti ẹ̀gbọ́n ti bá la èwo tó ní ìkó ìkórógbó ìkó ìkóbí nígbà tó tún á fún ọ lẹ́yìn oníkó ìkọ́ ọmọ ejò kó dórí àtẹ òpónú rẹ ṣé ìkó òkó ejò lejò dórí àtẹ tọ́sọ̀ ààrẹ dòṣù pa. gẹ́gẹ́rì èmi náà mo fi gbogbo bẹ́ẹ̀. ìwọ kọ́ èmi ni àwọn ọmọ ìgbà tó ń wí tó bá ti dọ́wọ́ rẹ tán tí làákà èsì fún ọmọ ọwọ́ bẹ́ẹ̀ bọ́fọ̀ ló ń pa ni o gbégédé ni o báyàjọ́ ni o kò sí ìta lè fi wé. gẹ́gẹ́rì ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọmọ mi ṣe èèyàn púpọ̀. ṣé ẹni tán. àwọn ṣe èèyàn. tó ṣe èèyàn àwa náà mọ̀ kó ṣe èèyàn ṣùgbọ́n tí ọgbẹ́ ọkàn wà nǹkan. nǹkan tó bà mí jẹ́ gan-an
kò sí ọjọ́ kan tí mo jí nílé tí mo gbé. Ọlọ́run nìkan ló lè dá àwọn ìbéèrè yìí. Látìgbà tí èmi àti Ẹnìtàn ti wà ní kékeré ni màmá ẹ̀ ti kórìíra ẹ̀. Ìyá ló máa fi ń ṣomi ọbẹ̀ mú gbogbo ìgbà. Lóòótọ́ yunifásítì ni mo ti pàdé ẹ̀yin méjèèjì, but there must be a reason torí ẹ̀ṣẹ̀ kí n dédé iṣẹ́. It shouldn't continue like that. Gbogbo ọlá mo pé kò sí kò téèyàn lè ṣe láṣeyọrí tí ilé ọkọ̀ bá dé. Torí gbogbo ọlá súnmọ́ pé ìdùnnú ni atọ́kùn oríire. Tí o bá ṣe pé Ẹnìtàn jẹ́ àkàndá ẹ̀dá, mi ò rí ọmọ lè ṣàṣeyọrí kankan. Rárá o, ọmọ tèmi orí yẹn ro. Àní kí n tiẹ̀ fún mi ní ìṣẹ́jú kan nínú ọdún kan nínú ilé yẹn, no. Kò ṣe kó wá para ní solution àbí kí ni Dàpọ̀ ń sọ yìí gan? Ó dẹ̀ ń tẹbí mọ́lẹ̀, ṣé kókó ní solution ni? Wo ọmọ ìyá mi, orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ máa tèkì ẹ̀ sí ni. Wo Ẹnìtàn, ó máa ní sùúrù ni o. Ó ń pẹ́ kínú ẹ̀ má tó dùn. Àǹtí mi, Ẹnìtàn nìkan lọ́mọ tẹ máa bí. Kí ló dé tẹ wá kórìíra ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn? Mo dẹ̀ mọ̀ pé kì í ṣòkòrò. I have no reason. Mi ò kàn like ẹ̀ ni, and nothing can change that. Àṣeyọrí ẹ̀. Kí ló kẹ́mi pẹ̀lú àṣeyọrí ẹ̀? Àtẹnìtàn, àtàṣeyọrí. Kí ni wọ́n fẹ́ dà fún mi gangan? Wo yín dà wọ́n lá níbi sọ̀rọ̀ dé. Ó sì ní mí lára gidi gan, mi ì dẹ̀ fẹ́ wà lámọ̀. Ó gbọ́. Àǹtí mi, tèmi máa yé mi. Abíámọ máa gbọ́dọ̀ bínú ju ọmọ sínú ẹ̀rùn. Tínú abíámọ bá rọ̀ tán, inú ẹ̀rùn mà ní rọ̀. Táwọn ogun ṣẹ́gun. Dámilú, mo ní táwọn ogun ṣẹ́. A ní kí gàgbà ló tàkìtì. Ó nílẹ̀ ilé. Ṣàtàyè mo ní kó ta tẹ́lẹ̀ ní àbátakú. Wọ́n kó lówó ọ̀rọ̀ tó máa ń lẹ́ ìjà àgbà ní mi rárá. Wọ́n fẹ́ ní ìsìn bọ́sí. Àwọn aṣọ láti jọ iná kò ní kọ́. Gbogbo àwọn aṣọ tí ojoogun lọ́wọ́ àwọn grandpa yìí ló mọ̀ wọ káàkiri. Ó ló ń múra bí àwọn tó ń pèrò yìí. Kí ni léèsì báyìí nìsín láì jẹ́ pé bẹ́yàn jẹ́ làdáni téèyàn fẹ́ pèrò dájí. Àwọn làdáni gan wọ́n wọ jàlámíà yóò fi tiwọn. Káàtẹ̀ ló bá jẹ́ làdáni kò bá tiẹ̀ tún dá. Wọ́n mọ̀ pé olókogoro ayé olùsè ó kírun o. Ṣé ń gbọ́? Òjò òun ní ẹ̀jẹ̀ rẹ̀ kò jẹ́ ká gbọ́rọ̀ jèrè. Òjò òun gidi tó tọ́ láyé yìí mi ì tí ì rí. Ó dá ìpara rẹ̀ ó yá. Láwọn kan súnmọ́ àwọn yago sọ tuntun kó káàkiri. Ìwọ ní wàá ṣe lẹ́yìn mi tó bá wú aṣọ tí àwọn tó ń já àwọn grandfather wa àwọn aṣọ tí wọ́n filẹ̀ fà wá èmi tí olúwẹ̀ tí ó tẹ̀ ṣe kinní gan orin olúwẹ̀ sì ní packaging ní packaging kankan ọkọ sí mọ̀ bó ti kó sásọ láì sàrúgbó. Aṣọ ni wọ́wọ́ yìí. Kí wọ́n ni mo. Aṣọ ni wọ́wọ́ yìí. Lọ wá bí jókòó sí jèrè. Kùtì ṣé òun ni mo wà ní. Dọ́ndúrẹ́ náà mi ò pààrọ̀ aṣọ láti ọdún tó ti wà nílé mi ì rí tó pààrọ̀ aṣọ rí. Ojú ẹ̀ dúdú gan ni o ó lọ sí o ṣé player máa ń pààrọ̀ jẹ́sí náà pé jẹ́sí wọ́n kàn máa ń ṣe ìdí kọ́lọ̀ ni. èmi jowú bí agbádá yàtọ̀. Ojú òun kún tó bá rẹ̀ bó ṣe wà yẹn. Eléyìí ò ṣaṣọ. Ọjọ́ wà lọ kó aṣọ lọ́wọ́ aṣọ tí èmi ò lọ́la. Ó pààrọ̀. Adé sọ́jà èmi ò. Ó pààrọ̀ aṣọ yìí látọ̀. Eléyìí ò ṣaṣọ. Sọ́tò ní kò dà sọ́ọ̀rì. Orí kò tó táyé nípa òun mọ̀ yàtọ̀ sí kiri. Sọ́ọ̀rì. Ọmọ aṣọ tó wọlé. Ṣé màá sí lọ́wọ́? Màá dá sí lọ́wọ́. Ṣé dìsáínà lọ́wọ́? Ọ̀lẹ́ta. Ẹni ó ní ṣé ta dùn. Ọya èrè náà káàtì ẹ̀ ló kọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ní ìsìn ọba mẹ́sì ọtún sùn. Ṣé wọ́n ṣe dúró náà rí? Àlójó òun yẹn jèrè. Ojú òun lè mú. Níbo tó ti rí olùsí ní bí ọgbẹ́ tó fẹ́ pọ̀ ní. Bó ní á ní. Ayọ̀ ọ̀sẹ̀ ìparí. Ní sùúrù. Ẹni bá sì rí ọ ní ìsìnwó pé sí ìfimọ́ mu ní ọ. Ló máa wo tó bá ti dọ̀rùn gógóró ojú ló máa lè kókókókókó. Mú kí ló wájú òde kò jẹ́ kan. Kò má ìjà o, mo fẹ́ lọ mú kọ́ má ìjà. Má jà champagne náà pélé yìí. Olùsímọ̀ bọ́ ọdún fẹ́ sí láì. Èyí ló fi ń sí. Náà fi ń sí kí ni? Ẹ lu ko lọ́dọ̀ yín o. Ọmọ olúwo gan ni ọ̀nà. Ìkírun ni. Ara lé. Àbájọ. Olùsí, ó ti kírun débi pé gbogbo wájú orí ẹ̀ ti bó ìkírun. Ẹ kí ló
Báwo ni káàbọ̀? Ṣé àti mò ń bọ̀ fún mo branch boutique mo lè bá yín get àwọn favourite yín tí wọ́n pẹ̀lú máa like gan-an. Ok, ẹ wo handbag yìí mo fẹ́ máa like yìí. Mom. Anything. Why are you so stubborn? Kí ló tó ń ra ara ẹ̀ bọ̀ mí lọ́rùn? Ṣé o pé gbogbo pàtí tó kó kalẹ̀ yìí ó lè jẹ́ mi ni? Thank you. I don't want your gift, okay? Mom, I believe darkness cannot drive out darkness, Mom. Only light can do that. Hate can't drive out hate, Mom. That's the reason why I love you. Mom. You are sick. You are sick upstairs. Kí ló ń try láti ṣe? Kí n fi agídí fi ọkàn mi fún ẹ. Kí n fi agídí kó ìfẹ́ tí ò sí ńbẹ̀. Kí n fi agídí kó síbẹ̀ àbí? Mom. Anything. Get out of my sight now before I lose my temper. Mom. Get out! Ṣorí, Anything. Ayé kéré gan-an. Nǹkan tó dẹ̀ ń rìn inú ayé ó pọ̀ gan. Pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, tí o bá wà very careful, ìyá ẹ̀ ló máa pa ẹ́ o. Anything. Òótọ́ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu láìtàn ẹ̀. O ò tó nǹkan kan nínú ayé o. You will just die like an ant if you are not careful. But she's my mom. And that is why I see you as a minor. Olóńgò kì í ṣẹgbẹ́ ọ̀pẹ rẹ̀ o. Etí kò tó tí kò nísàlẹ̀ ló ti ń ṣeré ìje. What are you talking about? Babe, you just need to be bold and brave. Ṣorí, ìjáfara léwu lórí afárá o. Ìjáfara léwu lórí afárá. Bẹ́ẹ̀ni, ìjáfara léwu lórí afárá. See, if you want me to tell you the truth, go and kill your mother. Wọ́n ní àforóyaró kì í jẹ́ kúrò tán lẹ̀. Ìdí nìyẹn tèmi ò fẹ́ fi oró yaró. Mi ò mọ̀ pé a lọ ràn ká. I did all I could for her to love me. But I'm not getting the love back. Why are you so wicked? Why are you so cruel? You're heartless. You injured my feelings. God, kò yẹ kí ròyìn wà láyé. Anything. No! No! I can't kill her. My mom? No! God! I can't do it. Èmi, mo yà fọ̀rọ̀ wèrè, mo fi jẹ orógbó. Àti wò mọ̀ pé orógbó ní gbọ́mọ ayé ni. Obìnrin gbọ́mọ ọrùn, kànàkànà mọ́ gbọ́mọ ìyá mi lọ́rùn. Àmì o, kó mọ̀ gbọ́mọ wa o. Àbẹ́ orí kọ́lọ́ ń ṣàánú ni. Tẹ̀ gbọ́, ohun tèmi fẹ́ bí yín. Gbọ́, ẹni wọ́n náà ti hẹ́ndì sáàsì. Wọ́n láwọn ìjọba sọ bẹ́ẹ̀, àmọ́ wọ́n láwọn fẹ́ dá SWAT tilẹ̀. Èmi SWAT. Lọ́bìnrin lọ́wọ́ gọ́gù. Ṣé wọ́n ti yahoo ni àbẹ́ wọ́n ti fọwọ́dà? Àbẹ́ wo kí ni kéèyàn máa béèrè question rádaràdà lọ́wọ́ mi? O ní wọ́n gbọ́ pé wọ́n náà hẹ́ndì sáàsì. Ṣé wọ́n ń jalè ni? Ẹ̀dẹ́, èèyàn ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ rẹ ti yé mi. Sọ̀rọ̀ pé mi pẹ̀lú rẹ ti fa ọ̀rọ̀ níjọ́ kan tí wọ́n ní tó ń lérí fún mi pé ń jẹ́ kọ́ ọmọ pọ́kọ́ mi sáàsì ni ń jẹ́ kọ́ ọmọ pọ́kọ́ mi sáàsì ni. Ọwádé ní sí. Ṣé mo bá àwọn ọlọ́pàá ń bẹ láàrin ìlú rà ṣé iye ẹ̀jẹ̀ sọ̀kọ̀ fún mi. Ṣé rí wọ́n máa wá ní pé kí sáàsì mọ́ ṣiṣẹ́ mọ́. Ìwọ ọ̀daràn mọ̀ pọ̀ láàrin ìlú mọ́ nù. Ìwọ wà ń Buhari wà ń ṣe. Tí Buhari ń ṣe wọ́n kọ́kọ́ gba ọ̀nà àsọ̀rọ̀ kìlọ̀ wọ́n náà sọ pé kí bàbá sọ̀rọ̀ àmọ́ àbò rọrọ̀ sọ ìgbà tí bàbá gan máa sọ̀rọ̀ wọ́n ní bàbá kan sọ pé bàbá sì kó wọn ju tv. Saint ice cream ni. èmi wọ́n rìkọ́dù wọ́n sàsọ̀rọ̀ wọ́n àdírẹ́sì. Ṣẹjọ wà ń bẹ ni tí káramọ sí wà pọ̀tọ̀ báyìí. Ṣé ọ̀dẹ ni wọ́n ní ṣé wò wẹ́ntì èni ṣé ò gbàgbà tí bàbá ń sọ̀rọ̀ ni. Bàbá gan sọ pé fẹ́ lọ Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ straight ni ibi tí inú bí wọ́n dé. Ìwọ gbà èmi múlẹ̀. Àtẹ̀jẹ́ tó mọ̀ wo news ní sọ gbogbo eléyìí ń bá gbàgbọ́. Èmi ń wo news. Ẹ wo
bẹ́ẹ̀ tí o ṣe ń yàrá wóró kan. èmi ò wo news ni mo mọ̀ pé Messi score penalty last week dídí lélẹ́yìí o ti ẹ̀ mọ̀ ọkàn máa fojú dìyàn ọkàn máa rò pé bóyá tẹ̀yàn bá ti jòkó sí báyìí ọwá jòkó síbi àti pé àwọn tí òun béèrè pé ọ̀daràn pọ̀ tí wọ́n bá yẹn dì sásì àwọn náà ni wọ́n máa tí wọ́n fi rọ́pò rẹ̀ sọ̀daràn ni wọ́n nígbà tí wọ́n yé sọ̀daràn. gẹ́rígẹ́rí tí ìwà mọ̀ pé òwò fúnra yẹn náà sọ̀rọ̀ pé gbogbo ibi tí ìwà dé òòrè ẹni tó máa ṣe òǹdùwó fún ìwọ. èmi àwa aṣọ òǹdùwó fún ìwọ wá kó ìwọ ló sanwó fún àwọn tí àwa sanwó fún àwa wá bẹ́ẹ̀ mí lé àwa yẹ̀yẹ́ mi gbogbo ara àrùgbò àwa fojú òǹgbèsè èwè mi nítorí ṣé ò dáfà ó ti dábà wọlé kò sì kówó jáde fún àwọn tó ń lò. sọ̀rọ̀ pé tí ń ṣe mí sọ̀rọ̀ pé nígbà téèyàn ò rí ẹni bá rìn tọkàn lọ mú wèrè léèyàn rẹ̀ ni. èmi wèrè. bẹ́ẹ̀ni bá a ti jẹ́ síra wa tèmi àti ẹ̀sùn mọ́ra wa sẹ́mi ní èso ń lò fún ọ ni wàá mọ̀ bí nǹkan bá tiẹ̀ wá bẹ́ẹ̀ tí kan bá ra dagun díẹ̀ bí ọkọ̀ tó kẹ́yìn lọ Kánò àwọn yẹ kó ọmọ kó wá bẹ́ẹ̀ ni sẹ́mi náà sẹ́yìn bẹ́ẹ̀ ni. wọ́n náà ta wá jẹ́wọ́ ọ̀sẹ̀ mẹ́ta tó ìsáyẹ̀ lọ bóòdù òǹlé bẹ́ẹ̀ ló sì wà lé yẹ́ tìyàn mọ́ láti. ẹ wo ẹgbẹ́nu yín dákẹ́ iṣẹ́ mi wà at risk now ṣé ẹ fẹ́ sanwó mi ni sílẹ̀ bá mi sọ. bísí àyẹ̀ṣe wà at risk nísà tèmi náà wà at risk gbogbo ẹgbẹ́ náà ara wọn ni singular plural ni. mo máa gbowó mi lé ní gbogbo eléyìí tẹ̀ bá mi sọ yẹn trash ni. iṣẹ́ mi risk o. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ àǹtí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ látọ̀rọ̀ mò ń gbọ́ ẹ jọ nítorí ọlọ́ gẹ́gẹ́rì ìṣòwò ń gbèsè yóò sanwó yín fún mi. ẹ jọ ẹ má bá mi sọ rẹ ṣe fẹ́ bá wọn sàn ni. ọkọ̀ wa yẹ kó ọmọ fọ̀rẹ́ mi kéde kò yẹ kó ọmọ fi kéde bó náà ṣe wà ọmọ mi orí mi tán èwo ni èló mọjẹ tẹ́tẹ́tẹ́tẹ́ ní kíkọ́ ni tí ọwọ́ akọrin. tí bẹ́ẹ̀ ni pé owó pọ̀ lọ́wọ́ mi ń bá san ọ̀rẹ́ mi ni ń bá san. ẹ wá san gbà yẹn. ẹ bí yóò bàbá mi san kọ́ bí mo mọ ìwọ náà ló ti fà á ìwọ ni torí jọ́ tí mo ní kó tí mo fẹ́ mọ lóńgbò tó lọ bí kíní alájẹsẹ́kù tó dé bọ́dọ̀ bọ́ bá dé ni sẹ́mi ọlọ́run mú eléyìí sọ́yẹ́ kó wọ́n mú tí wọ́n bá já láṣìírí tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ tí mo bu àṣírí sọ́yẹ́ kí wọ́n mú èèyàn wá sí ṣọ́ọ̀bù. ó ń dùn èmi gan pé kò fi ìwọ ṣe wàhálà kankan tí ó fi èmi ṣe ń lé èèyàn ayẹyẹ mi gbogbo ará àdúgbò àwò mi ọmọ ẹgbẹ́ ọ̀nà tèmi àjìn bí ìdání odò tèmi mo wá síbi wá sọ̀rọ̀ ajé. ẹ wo gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn ò kàn mí o ẹ bá mi gbówó mi ni mo sọ. ẹni ìtàn mọ lálejò ẹsẹ sùn kìí ṣe pé tẹ́ ẹ máa sùn ká bòròbòròbòrò wọ́n jọ àlejò. gẹ́rígẹ́rí ìwọ náà wo ojú ń gbà ní tì fún ọ sanwó olú fún olówó. lórí ire ọmọ àlùbáríkà lọ́jọ́ kò tiẹ̀ ní kọ́kọ́ mọ̀ bà sí náà ni mọ̀ bà sí náà ni ẹ máa lọ kẹ́ ẹ padà wá. ta ni mo máa gbowó mi lé mi. tí o bá mọ tí a ti fi ojú ẹ̀mí rí ní ilé. wọ́n kọ́ ẹ farabalẹ̀ ẹ kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn. gbẹ́ni owó. wọ́n jẹ owó fídó ni. bọ́dà làbí ṣé ẹ̀ ń pilẹ̀ tẹ́tẹ́ ni. pilẹ̀ tẹ́tẹ́ òjè ibi kíní owó kan tá a máa gbà láàrin ara wa ni. ẹ wo ẹ má dá wọn lóhùn o. láti ẹ farabalẹ̀ owó ọ̀sẹ̀ mẹ́ta náà jẹ wá wọn ò dé fẹ́ fún mi lówó iṣẹ́ mi dẹ̀ wà at risk. ẹnìkan mo máa wá wo gẹ́rígẹ́rí tó owó tí mo mọ kì í ṣe ń gbèsè o kì í ṣe ń gbèsè. ẹ̀yin lẹ máa bá wọn sọ. èlò ló tá à ń sọ ọ̀pá yẹn. kọ́ọ̀sì máa wo owó ọ̀sẹ̀ mẹ́ta náà mo jẹ ọ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sì jẹ́ 7,350 torí 2,500 la máa san lọ́sọ̀ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n pa. ó sì máa wò kí n ṣẹjọ́ mi o atẹ́kùn lọ́fẹ́ lódì bí ọba síbẹ̀ owó oṣù kó àbúrò rẹ̀ mọ̀ san èmi ìjẹ́wórí ọmọ ìjọ mọ̀jẹ́ ní lówórí. rárá ẹ̀ṣẹ̀ ń jẹ́ ni. ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ ẹ bá calculate ọ̀sẹ̀ mẹ́ta tán sọ pé wọ́n jẹun so àti èyí tó bá kù tó ń bá jẹ ẹ bá calculate ẹ ká mọ bó ṣe. rọrọrọ wọ́n gbé yín wa tí mo ọ̀sẹ̀ mẹ́ta àti ìyìn tí mo bá jẹ owó dé ibẹ̀ ní kò sanwó dé o sórí tí má ti san owó yẹn tán mo ní sẹ́fíìsì lọ́dọ̀ wọn èyí sì gba ẹ fi sẹ́fíìsì mi ẹ fi di gbogbo owó tí mo bá jẹ ká má jọ pàdé mọ́ èmi àti. èmi kọ́ lẹ̀ ń bá sọ yẹn. yes èmi kọ́ tẹ́ bá fẹ́ sọ ẹ̀ wá bá wa ń company wa. àní kẹ́ calculate èyí tó jẹ tẹ̀lé. ẹ má wọrí. mo gbé wo àwọn nẹ́bà gan àjọ máa ṣe á parẹ́ ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láyé déédéé tí mo jẹ́ wọ́n ni o fún ọ wọ́n bá kó sẹ́fíìsì mi ìṣe mọ́ gẹ́rígẹ́rí má gbà ẹbí àbí mo ti gbà. bọ́dá làbí ẹ farabalẹ̀ ṣé mọ̀ pé ẹ ti bá wọn tọwọ́ bọ àwọn ìwé àdéhùn kan. wọ́n gbé mi sí nǹkan báyìí wá. so tó bá dẹ̀ léyìí tó bá yẹ kó ń sọ fún yín náà wọ́n máa sọ fún yín náà sẹ́fíìsì ń ṣàlẹ̀ ń sọ pa yìí so ẹ bá èlò ló jẹ́. 7,350. ṣé ẹ ní àkáǹtì lọ́wọ́. wàláì ọlá rẹ lọ jẹ ẹnbẹlẹ máa ń bú mi àṣẹnu òun kọ́ bí àwọn ẹ̀tẹ̀ ẹ̀fọ́ àṣẹnu pẹlẹbẹ bí ẹ̀ làárù èmi ní báwí èmi tó dé lórí àríwùn tí ẹ bá yẹ pé mo sanwó ọmọ skul kí yàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin wa àti rọ̀kìbá. ẹ̀rí orúkọ kọ́mpì wa bẹ̀rẹ̀.
orí káàdì mi bẹ́ẹ̀ nù lé fún káàdì nísìn kò sí ọ̀nà máa lọ sí ọ̀ka yọ̀ ọ́ lálù bàríkà lọ́ra máa wá ọkọ̀ wo tó o bá níbẹ̀ àwọn ọmọ kálífà ti ṣe dáńbìlò bẹ́ẹ̀ kọ́ ogun slowly tó o ti gbọ́. ọ̀sọ̀ ìṣó ti tán. ẹ máa lọ ẹ máa lọ. ẹ̀rọ lórí bíríìjì o tọ́bẹ̀ jábẹ̀ o a ṣe jìrẹ́ ní tààrà. gẹ̀rígẹ̀rí. kọ́bla kọ́bla ó wà lọ gba sẹ́fíǹsì. àdúrà mi gbà. gẹlugẹlu ó wà máa kẹ́pá sí mi àṣírí rẹ tú àjọlí gbèsè ni ọ́. so fẹ́ ra jẹnẹrétọ̀ yìí. èmi ìwọ ní gbèsè tí o mọ̀ pé tí ìbá ṣe ọlá mi wọ́n ti gbé ẹ lọ wọ́n á gbé ẹ sórí ajé ládò èmi àti yín ọ̀lọ́rọ̀ onígbèsè ẹ̀ bó ṣe rí akówó. baby tó bá rí kó tó ṣẹlẹ̀ nínú campus lánàá as in ọmọ gẹ́ẹ̀ kan báyìí bí n pé cosmate mi. àwọn cosmate ẹ̀ pọ̀ besides mi ló ń jẹ́ bí n pé nù wọn. ní èèyàn kan bá sáré wá pé bí n pé lánàá pé kó máa bọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń tà báwo pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ kí nọ́mbà àwọn ṣáà ní boyfriend àti èèyàn kan ń jà ń tà àwọn náà ṣáà bẹ́ẹ̀kì tẹ́lẹ̀ pé ká ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tá a máa dé ta a kò ṣáà rí pé àwọn èrò ti pélé wọn lórí ǹjẹ́ kí dẹ̀ ló ṣẹlẹ̀ ká débẹ̀ ká lọ wò wọn làbá rí fúláwà kan tó kàn lọ sókè nísìnyí a kàn gbọ́ will you marry me. That's so sweet. Ṣé flower yẹn ni ó kọ will you marry me àbí òun ló fẹ́ sọ will you marry me. Flower yẹn náà ó bó ṣe spray flower yẹn sókè a rí will you marry me bàbá yẹn náà kàn kúnlẹ̀ kọ́ fún náírà kíkẹ́ àbí will you marry me as in orí mi wo inú mi dùn mọ́ pé gbogbo yẹn propose sí yàn. Yes. Ó ṣẹlẹ̀ lánàá ní campus. Boys are on your phone. How come you say we need social media? That's crazy. Baby, what Facebook is very refreshing. Ó sì mọ̀ pé nípa rẹ̀ ń bolè nígbà tó ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé tó ti fi gbogbo ara máa demonstrate ṣe will you marry me. Look at this is it. Tí èmi bá fẹ́ propose here. It's going to be in a very special way. Are you sure? And in such a way tó yẹ pé ó tí rí rí. I'm not going to let the cat out of the bag yet. Because mo bá ti sọ fún ẹ sìn kò lè jọ ẹ lójúmọ́. Ó ti sọ fún mi sílẹ̀ kí mi náà máa ṣe rìhásà lé. Máa ṣe rìhásà wọn kì í ṣe rìhásà surprise. Ìgbà tí wọ́n ṣe àwọn Nollywood actor. Wọ́n ṣe rìhásà surprise jọ. Ọkọ ni will you marry me náà dẹ́ máa sọ yes I will. Ó ní style tí mo máa lò ó mọ̀ bóyá máa kó Maserati bí like 100. Wọ́n máa zoom máa kọ́. Má worry, báyìí kí n fún ẹ láì díẹ̀. I'm gonna blow your mind. Mi fẹ́ tinú ẹja o. No way. Ṣé kí lọ ra tapu kúnlẹ̀ lójijì mi nígbà o? Yes. No way. Má worry, my surprise. Are you sure? I promise you. Are you sure? I promise you. Darling. Ìgbà tí ọmọ rí bí yán àmọ́ bá ti bọ̀ ìtọ́ bá mọ́ bọ̀ I'm waiting. I'm waiting. Yeah. Ẹ kúlẹ̀ mọ́. Ẹ káàbọ̀. Mom, Ọláìtàn ni she's my girlfriend. Àjọ ń lọ school kan náà ni. So mo wá kó àmọ́ ìyá ọkọ ẹ̀ mọ́. Ẹ káàsán wa. Ẹ jẹ́ fi kíkí yín lẹ̀ fáwọn tó nídìí ẹ̀ torí kíkí yín ò wúlò fèmí. Ìwọ ọmọ yóò máa lọ́rùn gbọ́ o. Àwọn ẹgbẹ́ wa yunifásitì tí wọ́n ń ṣe postgraduate lọ́wọ́ kò ká ẹ lára. Èyí BSO sì ní dání. Ó kọ̀ pé kó máa gbé obìnrin wèrè kan kó wá gbé bá mi lé. Kí ni assurance pé future ẹ lè dà báyìí? Mom. Ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Dámi lóhùn, ṣé mo bẹ́ẹ̀ wí mo kọjú sí ẹ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀? Orógún ológun dẹ̀bì ti àyàtí. Mi ò rí ẹ bá wí.
ó sì wá mọ̀ yóò lówó tó fẹ́ máa tẹ̀lé káàkiri tó fẹ́ máa tàn kó máa fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tí má tún gbọ́ mọ́ lẹ́nu ẹ̀ kí ni jẹ́ kó pè délẹ̀ ẹ̀yin jọ́ọ̀sì burúkú yìí ó lẹ́bi ṣé bóun ló mú ewúrẹ́ wá pé kó wá sílé èèyàn kó wá máa jẹ kó torí ẹ̀ ló ṣe rò pé sí máa ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ kọ̀ ní gọ́ọ̀tì lákọ̀tì ya ẹnu ẹ̀ kó kàn dá sí i ta ni ẹ àwọn wo ló bí ẹ. Mom, this is too much now. Light up, Mom. I don't like this, Mom. ṣé mo kàn tó ń sọ ó tẹ̀lé lọ ó mọ padà wá bá mi nínú ilé yìí. àwọn anímọ̀ àbújọ ẹ̀dá rírè kété inú ẹ̀dá jìbì kànga kò dáa. To hell is human, to forgive is divine. Kó tó yẹ̀yẹ̀ ó dájú pé apẹ́ gidi gan. Ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe ohun. Ó bá lórí kan. Ẹ káàbọ̀ jà. Àdàkùn ṣé ò sí nǹkan because mo rí àwọn ọmọ yìí bí wọ́n ṣe ń sáré tẹ̀léra wọn eléyìí ń pe eléyìí kọ̀tọ̀ wọn ò dáhùn ìyẹn náà ń pè yẹn mú àwọn òpè akílódé why everybody just dey para mo ṣe ní kí wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ṣé mo pé ifá tí ó bá fi tálíkà dọ̀ba ẹnu fáyẹn gan máa gbẹ ni mo sì ní kí sáré wá béèrè lọ́wọ́ yín mà. wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ tèmi náà pé wáyé tèmi náà ṣe ń para. irọ́. àbí ó dẹ̀ wò pé ó yẹ kí wọ́n náà wá para fẹ́mi náà. irọ́ ẹ̀yin ò para ẹ̀yin bọ́ọ̀dù ni mà. àbí ọ̀rọ̀ òpònú kọ́ ló ń sọ lẹ́nu yẹn ṣé ó ti wá débi wípé ẹ ti ní gods pé mi lè bá ọmọ mi sọ̀rọ̀ mọ́ kẹfí wa máa gbé ẹnu yín bọ̀ ṣé inú géètì ni mo gbà yín sí ni àbí inú ilé àbí private affairs mi ni mo gbà yín fún. ẹ má bínú torí pé everybody insurance mi ni everybody wà. oh insurance yín ti expire ẹ dáhùn. mo ti gbọ́ yín. Mọ̀láyéjé ajáwé òwúrò sọ má ṣe lògùn má mọ̀ lògùn má ṣe olúwa má jẹ́ kíkà bámọ̀ bẹ̀rù tí wà àìwọ̀ wájú kó tá kó ẹ̀yìn. kọ́bla gẹ́gẹ́rí ojú rẹ̀ máa ń dàn. sórí orí ọ̀fẹ́ tó ní olójú ẹni ó ní. sórí ọ̀tọ̀ ní shoe signer ọ̀tọ̀ ní shoe coupler sórí tí ẹ yìí shoe coupler ni. Ọlọ́run náà ni. ó rí i pé jọmọ ogun ti wà ní sọ̀pọ̀ wá gẹrun lọ́dọ̀ mi rí èmi èsì sọ̀rọ̀ ṣùgbọ́n ajẹkọ́lá ń ta kìí ṣèwé tí ga tó ń gàrí lè pa. ọ̀rẹ́ wa ṣé ò sí. sórí tí fọgànáísà bá ti gbé ní pa kì í wájú sọ́ọ̀bù ẹ̀ fúnra ẹ̀ lọ́fọwọ́ fa òkúta wọlé. bẹ́ẹ̀ni àti wọn bá 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 ọ̀nà ìjọba ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀. kàtà ìjẹ́ páàkì bẹ́ẹ̀ ọ̀kadà ẹ̀ wò bára rẹ̀ nu. ṣé ò sí o. mo ti múra mo ń lọ ilé mo fẹ́ lọ rí wọṣọ ẹgbẹ́ bàtà tí mo ní ọba mi ṣe banko mo fẹ́ lò ní kọ́ mo bá fojú kan wo ṣọ́ọ̀pù mi. torí pé wọ́n sọ pé ọlọ́mọ ajá aṣọ orí ibu ni mo dẹ̀ kí n ṣe bí tẹ̀yìn bábà ní ẹ bẹ́ẹ̀ ni àpò mo ti fẹ́ parí iṣẹ́ rẹ̀. mo jẹ́rìí rẹ̀ bó ti parí ọ̀tẹ́ nù. mo fẹ́ kí wọ́n mọ̀ ní o ìfẹ́ wo rọ́bà ìlò òde mọ́. bẹ́ẹ̀ ni wo ọ̀rẹ́ wa iṣẹ́ ti parí Yorùbá sọ̀rọ̀ Yorùbá pòwe wọ́n lówó lọ́wọ́ ẹ̀yìn ilẹ̀ tó o bá gbọ́ láì ṣe pé o fún mi ní báláǹsì rẹ 750 naira. báńkò jẹ́ wọ́wọ́. àìrọ̀ wọn tẹ ló tẹ̀sí mọ́. báńkò èmi ọ̀wọ́wọ́ ní ìkíni. wọ́wọ́ jẹ́ wọ́n kí ni wọ́n jẹ́ ebi wò kó yìí lọ. bó o bá ṣe tán. báńkò bàtà. gẹ́rígẹ́rí wo bàtà tó ń lọ orí bóyá fáìn 750 naira ló lè gba bàtà yìí bó ṣe wà mí. sukọbla láàrin èmi àti ẹ mo mọ̀ pé mo jẹ́ ọ ní 750 naira lórí bàtà yìí mo gbìyànjú ó sọ pé 1002 ló pè mo ti san díẹ̀ mbẹ́ ó kù 750 èmi tí mo san débi mo san dé nísàn yẹn kú báńkò tí ma ti dé yìí sì fi 750 ọlọ́run ó jẹ ń ta lóde. gbọ́rọ̀ tí wọn náà sọ ojú òtí ọ nínú bàtà 1002. mo dáná ẹ jẹ́ àyàn olódò ebi yẹn ni ọlọ́sùkú mo ti gbìyànjú nínú tí mo san náà kọ́bla sẹ́kẹ̀rì pé ọ̀fẹ́ kó bàtà yìí fún mi tòótọ́. ọ̀rẹ́ ọba tí ì sè ọ̀ya ó yẹ ọ̀dọ̀ só ti yọ máa kó lọ tí n bá dé ìyín gba ilé padà ó kúkú lè tà tó kún bọ̀ tí n bá fún ọ lówó. àwàdà rẹ pọ̀ wo mò ń jáde lọ ṣé ọ gbà àbó 700 kó gba bàtà ṣíkè náà. well play sukọpla sọ̀rọ̀ pé torí orí la fi ṣèrègùn torí mọ̀ ń dákẹ́ fún ọ látàárọ̀ nísìnyí ẹnu rẹ̀ ń rẹ́ lura wọn ọ̀sẹ̀ ẹnu pépépé bíbá wọn àgùn step case àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọ́n rántí àwọn orí tèmi mọ̀ ṣe fún ọ tèmi èbèrè ọpẹ́ ìwọ tó yẹ pé bó bá ń lọ nísìnyí ní lójú ọjà ẹgbẹ́ dámẹ́ bẹ́ẹ̀ ló ti lọ gẹrun rẹ̀ tó ní káwọn ọmọlọ́bọ̀ ọ̀fà tó yẹ pé ńgbà bá ti yóò tó kúnjọ orin lọ kó tó rántí pé ó tún gẹ̀ àbẹ́ẹ̀kọ́ sọ pé ọ̀gẹrun lọ́dọ̀ mi rí ìyìn sì bínú mọ̀ ń ra tó ń ta táwọn kọ́sítọ́mà rẹ̀ bá gbé bàtà dé tí wọ́n bá bọ́ yín tó bọ́ gbàlẹ̀. bẹ́ẹ̀ ni
táyà tí mò ń lò tẹ́lẹ̀ tí mo máa gbé jẹrẹ́tọ̀ sí. sọ pé wọn mo gbé fún tó fi ṣe bàtà fáwọn àríyọ tí wọn lọ fi ṣe kọ̀stúmù ní lálùpọ̀ àbẹ́ẹ̀kọ́ ṣé mo bí ọ rí sọ pé sọ̀rọ̀ lórí ẹ̀ wá ṣe gbogbo èyí kó o fi sẹ́gbẹ̀ẹ́ kan sọ ọmọ ẹni tàn tí mo wá hà yìí ìjọ títí wá hà yìí sọjọ́ tó wá bì tí ò fún ọ lówó rí sọ pé bọ́lá ti fún mi báyìí bí ṣe ń kán sẹ́nu báyìí ní tó ń kán sáyà lọ́dọ̀ tiẹ̀ náà àbí àgùntàn ṣé wìláyè tí máa wọ́ wa ìbọ́lá òṣèlú ní máa sọ mí sọ́pọ̀ lówó ní débi yóò bèmí gan lówó. ó káre ẹni ìtàn tó wù yẹn ẹni ìtàn tó wù yẹn gbogbo èèyàn ló máa ń ṣe lóore èmi nìkan ló ń ṣe lóore ni. ṣé mi kọ́ ló mọ̀ mọ̀ tí mi ṣe ọ́ lóore. irun kọ́ ló ó ní kó bàtà fún mi àná. mi ò ní bàtà kò sówó kò sí. máàkì mi mọ́ o. kíkí ni kankan. máàkì mi mọ́. màá wá mẹ́sì ẹ̀ ọ́ wá rí bẹ́ẹ̀ nílò òde o. mámọ́ndọ̀. wà lẹ́ẹ̀ nílò. ó máa sùn sílẹ̀ kẹ́. eré ló pè. wo gbogbo àwọn kọ́sọ́mà tó bá béèrè mi máa bá ń gba irú lọ́wọ́ wọn mò ń bọ̀ o. gẹ́rígẹ́rí. wàlá ẹ̀kọ́ jẹ́ àbí yóò ti dẹ̀ kọ́. o ti yín ti pọ̀ jù náà. kí ni mo ti sọ wọ́n bú mi wọ́n fi mi ṣe wọ́n pè mí léwúrẹ́ tó ṣìrìn tó lọ sílé onílé tó lọ jẹun nítorí pé mo nífẹ̀ẹ́ ọmọ wọn wọ́n ṣe pé mo mọ nǹkan tí mo lè ṣe o ṣùgbọ́n wọ́n ní tọ́rọ̀ bá balẹ̀ ó máa ń dìtàn ni ọ̀rọ̀ ọmọ mi ẹni ìtàn ló balẹ̀ tá à ń sọ ọ́ sìn ọ́ ṣùgbọ́n ká ní kò ṣe pé wọ́n tọ́ mi dáadáa ni mo bá jẹ́ kó yé wọn pé ẹni tí ò bá yẹ kárí fín èèyàn kì í hùwà àbùkù sọ́dọ̀ ẹ̀. Like no share now. Oga, calm down. Kí ló Do you realize you're talking to my mom? So? Oga, calm down. Jọ̀wọ́ sì dey worry you. Ṣé òun fún liver ni? Èwo ni ṣé òun fún liver ni? Kí ló ṣe náà? Ṣo fẹ́ nà ni? Ẹ gẹ́ṣin kẹ́ṣẹ́. Ẹ ní pé kó má tàpá. Bàbá ta ló máa gún ní irin tí ò ní pariwo. Oh, okay, fine. Wọ́n dà kó fẹ́ kí n là á mọ́lẹ̀. Ṣé ìwọ náà ò ro fúnra rẹ̀ ni? Kí ni ìdí táwọn ọ̀rẹ́ ò fi wá sílé yín mọ́? Dàpọ̀ ó ti tó ẹni ìtọ́ ìwọ náà. Alẹ́ sọ ọdẹ fẹ́ pakuru fẹ́ wá nà náà. Ó ti tó ẹni ìtọ́ ìwọ náà ó mọ̀ pé nǹkan tí mọ́mí ẹ̀ ń ṣe ò dáa ṣùgbọ́n kò ní dáa ká máa fi yán ká máa fi dí kọ́bọ̀ lójú fúnra wa ẹni ìtọ́ you are like a walking corpse. Walking corpse? Yes, that is what you are. Àṣẹ lọ́hùn-ún dáríjì ní ìwọ̀n tirẹ̀ ọmọ dání rún àǹkì yànsá olóhùn mẹ́rin. wàhálà mọ́mí ti pè jù èwo ni ogun máṣúmátọ̀ ní kọ̀ǹtà ìtawà yìí wọ́n dẹ̀ máa dictate fún èèyàn gbọ́dọ̀ kó ṣe wùyàn mọ́ wọ́n kún ṣe bí ẹ̀kàwé jù wọn lọ ọ̀yìn dẹ̀ máa ń yéèyàn wọ́n máa ní ìyàgò ìfẹ́ bẹ́tà. Will you shut up? Kó má ní ìyàfẹ́ bẹ́tà àbí kí ni mo gbọ́ tó sọ yẹn Dúpẹ́ báwo làǹtí mi ṣe tó ẹ̀yin ọmọ iná. Mo rí pé o need ẹ̀kọ́ and I will teach you. Ọmọ tí mo bá sọ wo bó ṣe jókòó wájú mi. Sórí ní orílẹ̀-èdè tàwa yìí. Is it that you are a Muslim or you are a Christian? Tó o bá ti ṣe kankan nínú méjèèjì, wàá máa ṣe ẹ̀sìn àbáláyé. Kò sí kankan nínú àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí kò jẹ́ ká mọ pàtàkì ìyá. Ọlọ́run jẹ́ kó yé àwọn Mùsùlùmí nínú Quran. Ó mọ̀ pé mi ò kéwú, but I make research a lot. Bismillahirrahmanirrahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ó ní tẹ́ bá ti jọ́sìn fún mi, tẹ́ ṣe gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe fún mi tán. Nǹkan tó tún kù ní ẹ̀yin àwọn òbí yín méjèèjì, pàápàá jùlọ ìyá. Ìgbà tí mo wá school, any credentials mi lọ́wọ́. Ẹ̀yin náà ti ń dàgbà díẹ̀díẹ̀ nígbà tí mo wà ní institution. Ẹ mọ̀ primary school tí mo lọ. Now, referent kan tó máa wá ṣe assembly fún wa nígbà yẹn, olórin kan tó máa ń kọ. A padà notice pé orin yẹn wọ́n sá káàkiri nípa nǹkan tí Ọlọ́run sọ nípa ìyá nínú Bible ni. Wọ́n á ní ọmọ tó mọ yá ẹ lójú o, ó ṣì ní ó tọmọ yẹn pa. Ọmọ tó mọ bàbá ẹ lójú o, ó ṣì ní ó tọmọ yẹn pa. Ìyá tó jìyà pọ̀ torí ẹ, bàbá tó jìyà pọ̀ torí ẹ, ọmọ tó mọ yá ẹ lójú o, ó ṣì ní ó tọmọ yẹn. You know what I want to? Ó mọ nǹkan tí mo mú, kò ń ṣe orin yẹn gangan ni mo mú o. Ó mọ nǹkan tí mo mú tó jẹ́ kí n mọ̀ pé ìyá ẹni ṣe pàtàkì. Ó ní wípé
nínú orin yẹn there is no single clause ipe lẹ́yìn tí màmá ẹ bá ṣe báyìí àbí lẹ́yìn tí bàbá ẹ bá ṣe báyìí ni kò tó wò lójú ó ní má wulẹ̀ gbogbo nǹkan under no circumstance ló gbọ́dọ̀ wò yá ẹ lójú wá jókòó sí bíbá tó bá yẹ pé nígbà tó lóyún ẹ ó ti wọ́ọ̀ṣẹ́ dànù àwọn kan ti já tiwọn sínú ṣáláńgá àti rí ilé ayé àwọn kan ti bí tiwọn wọ́n dẹ̀ jókòó lé pa nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. I grew up the only thing tó rí pé o lè fi compensate mọ́mí ẹ ni pé kò raise tongue against ẹ̀. I know kí ni túmọ̀ gbogbo eléyìí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gangan àwọn náà tún sọ yìí pé and through my research lórí nǹkan ìbílẹ̀ tó bá ń gbọ́ tán bá kì í fà dé eré àkàntí bàbá ni ẹ jẹ́ ká bọ eégún lé ká lọ bọ òrìṣà ọjà eégún jẹ́ eégún kò sí nǹkan tó ń jẹ́ eégún lé nǹkan tí wọ́n pè ní eégún lé ni bàbá ẹni òrìṣà ọjà òun ni ìyá ẹni nítorí tí kò bá sí àwọn méjèèjì lẹ́yìn ẹ̀ you will just live a wasteful life. Now ìyá yẹn ló wá ń sọ fún mi wípé ó sàn fún wọ kó má níyà. Let me tell you the bitter truth tí gbogbo ẹ̀yin ọmọ sí mọ̀ ó sàn fún ẹ kó má wà láyé rárá ju kó wà láyé kí inú mọ́ mi máa dùn sí ẹ lọ. Mi ní nǹkan kan láti bá ẹ sọ orí pé mo lálejò ẹni ìtàn kí ni wọ́n sọ fún mi pé ó fẹ́ rí mi fún. ṣe gbogbo àwọn nǹkan tẹ́tí bá sísítà yìí sọ ló ti mú dà pé ọ̀rọ̀ kan náà làjọ bá wá so kò ní ìdùnnú sá èmi ti fẹ́ máa lọ nìyẹn so ọ̀rọ̀ yẹn wà sọmọ àwọn ìtọ́sùn sẹ́yìn. You have any issues with your mom? Okay. Now. Wo èmi ti sọ fún ẹ pé mo máa fi ẹ́ spẹ̀lẹ̀ ọ̀la ìtàn máa lù ẹ́ bí máa lù ẹ́ front and back máa wo down. Oya okay oya náà jẹ́ àlọ́ oya general market. Go. Oya umbrella. Oya Shajaman. Hold on. Speak to Sha. Selia last card. General bucket. Oh yeah. Go. Hold on. Last card. Anytime. Mo ti sọ fún ẹ wọ́n ti ní kó máa fi ìyàwó ẹ bẹ́ẹ̀ o kì í gbọ́ àbí tó ti rí sí. ẹni tí ẹ pé àjẹ ni bó ṣe ń wo yìí ó máa ń nà mí lé ní. Okay kí ni wọ́n expect sọ fún mi kí ni wọ́n expect ẹni tó wà primary one definitely ó máa ń lọ ẹni tó wà ní kindergarten èmi dẹ̀ kọ̀dẹ̀ ẹsẹ̀ 3 lè lù wá so what do you expect. Baby má dáhùn òjòrò ló ṣe ó cheat. o ti ríyàn tó kápá ẹ̀ sìn rẹ̀. o ti ẹ̀ ti dà bẹ́ẹ̀. ọmọ sọ jalówó. níbo ni ká ti lọ má ṣe é sí. ṣé ká lọ sẹ́mi sọ. àánú àjọ wa lọ. Wá àdúró lè dáná fún wa ní ìwọ lólù. Èmi ti rẹ́ di àdúró lè ní. Ẹni ìtàn ó ṣe yàtọ̀ òbí ilé ṣó mọ̀ pé mọ́mí lè lọ́ọ̀fẹ́. Mọ́mí ní ẹni tó lọ́ọ̀fẹ́. I'm telling you kò sí bó ṣe fẹ́ jẹ́ ìyá ẹni ní ìyá ẹni. I'm telling you the real fact. Okay jẹ́ ká wò báyìí ọ̀rọ̀ yìí ó dàbí ẹni tó ń sin ẹyẹ tó tì mọ́nú cage tó ń fún lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣó mọ̀ pé tẹ́yẹ yẹn bá fò lọ kò sí ni olówó ẹ̀ máa wà ó ṣe jẹ́ ká ṣe báyìí ó ṣe move out from the house. I'm telling you the fact. ó dà pé o mọ̀ ya ní ìtọ̀ṣà kò lè work aláì kò lè work. So I do not know see me no understand it.
tó bá jẹ́ èmi náà nìyẹn màá ṣe jù bẹ́ẹ̀ lọ ó yẹ but jẹ́ ká ṣe báyìí ló jẹ́ ká bóyá ká gbalẹ̀ fún ẹ síta. pẹ̀lú kò tó sọ yẹn mama. ok yes ma. ṣé ẹ ti rọ dísù sínú jẹnẹrétọ̀ kí èsì wọn bá mú wọn. dísù ti tán ma. kí lẹ sọ. dísù ti tán àti tinú jẹ́ àti tinú kíní gbogbo ẹ̀ ní dísù lè ma. ẹ mú ni. mi mú dísù gbà tí èso gun ẹ̀jẹ̀. kò ṣe blood tonic ó ní mo fún yín ní ó pé kẹ́ra 50 litres sílé láti jẹta tá a jẹ níná báwo ló ṣe wá tán. ọlọ́run ló tiẹ̀ mọ́ ro dísù tán ta fún yà bóyá ó ń gbẹ mọ́nu kẹ́ẹ̀gì fún ẹ̀ gan ni kò yé mi. bóyá spirit náà tà fún yín ní dísù tó ṣe ń gbẹ dànù àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ yín ti yé mi mo mọ̀ pé ilé ni láti confam nǹkan tí mò ń suspect lórí yín ni láti bí oṣù mélòó sísìn gbogbo owó tí mo fi ń kẹ́ fi ra dísù tẹ́ẹ̀rà yẹn mo sì bá yín kọ́ pamọ́ mo ṣọ́ọ̀tì mo máa ká owó oṣù méjì yín mi. mo ra dísù mà. mo mọ ẹ̀rọ 10 litre instead of 50 litre. mi bóyá atẹ́gùn náà ta fún mi mo ra dísù. atẹ́gùn náà ta fún yín ẹ̀dẹ̀ mọ̀ atẹ́gùn náà ta fún yín ẹ̀dẹ̀ gbé wálé wá bá iye olówó ogbó tó máa tó kówó mi lẹ̀ fún yín. ojú mítà lèmi máa ń wọ ẹmọ kó wọn máa sá lọ gbúrú mi. ọ̀rọ̀ yín ti yé mi ìgbà tó ń sá lọ gbúgbúgbúgbú yẹn tó fi ń ta 10 litre fún yín 50 litres yẹn ẹ wò pé kẹsùn máa báyìí olówó gbólé kó kówó mi fún yín kẹsùn lọ rà àbí. oṣù méjì tẹ́ ẹ ti ṣe yẹn ó ní mo máa fi dí gbogbo owó dísù tẹ́ ẹ mú látijọ́ yìí. oṣù méjì mà. ṣé kí n fẹ́ yọ kankan yín. láì jẹ́ pé bóyá mo kó palliative lé yìí dání. ẹ júwe lẹ́yìn bóyá ní bá palliative bẹ́ẹ̀. ẹ júwe sẹ́. ẹ má bínú ẹ ti sọ̀rọ̀ sókè mu. ẹ̀yin ni ká ẹ sọ sókè sẹ́ ẹ̀ ká júwe lẹ́yìn fún wọn. mo ti sọ̀rọ̀. get out my friend. ó lè burúkú. kí ni. too sorry for whatever I've done wrong. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ẹnìtàn o ò ṣe mí o I can't just bear seeing you and be happy ọkàn mi ò gbé ni sórí kò sígbà tí mo jí tí mo bá ti fojú kẹ́ ẹ báyìí àbí tí mo bá ti rántí pé èmi ni mo bí ẹ sáyé inú mi máa ń bàjẹ́ ni. Mọ ìyá alábàárò ọmọ gẹ́tì ẹ̀ fún mi ìṣẹ́jú díẹ̀ láti lè fi dùn yín mọ́. ṣó fẹ́ gbọ́ o ò lè rí ayé ẹ ò yọ wo kò dẹ̀ sí nǹkan tó lè ṣe tó lè fi múnú mi dùn wákàn tó máa pa mí lẹ́kùn mi because I hate you with passion o ṣe ló dàbí àkísà ẹlẹ́gbìn níwájú mi wo Ẹnìtàn má bínú bí mi o tó ti hot fi mi. ó tún fẹ́ fọwọ́ kàn mí ó ṣí ẹrẹ ni mo ní kó má fọwọ́ kàn mí ó tún fọwọ́ kàn mí mo nínú ẹ ń bí mi nígbà tí mo rí ẹ báyìí ikú ló máa ń jẹ́ fún mi kò sóyà kan tó dùn mí nínú rí ó tún wá fọwọ́ kàn mí ṣé bí kò bá fi kàn mí lára ni. àdìtú lẹ́lẹ́yìn o kí ló lè mú yàkọ́ ìhà ọmọ tó bí kò yẹ mí iṣẹ́ kí ló lè mú yàkọ́ ìhà ọmọ tó bí ó mà sú mi o àdìtú lẹ́lẹ́yìn o àdìtú lẹ́lẹ́yìn o kí ló lè mú yàkọ́ ìhà ọmọ tó bí kò yẹ mí sẹ́ kí ló lè mú ìyá kórìíra ọmọ tó bí ọmọ sú mi o. Guys ẹ notice kankan ẹ rí i pé inú mi dùn jù lé ní ìṣá. ọ̀gá mo mọ bí náà ṣe máa ń dùn tó bá ti wà pẹ̀lú láìtàn so ìyẹn normal now ó ṣe mọ̀ pé èyí ni mo tún mi ṣe good age birthday wọn náà. Wow, golden age. Mo sọ fún ẹ náà. Ní ìdẹ ni tí mo ní àǹfààní àti lè fún ọ ní birthday gift ṣe pé mi ò máa crave fún gan. Are you serious? I'm serious now. Ọ̀bọ̀ yìí òun blow mind òun ṣe é blow my mind. Abila. But o sọ fún mi pé o fẹ́ fún mọ́mí ní birthday. Baby, àjọ wà ní now. Ẹ wẹ́ bí surprise gbogbo àpapọ̀ náà adẹ̀ ti mọ̀ náà yìí. Ṣé o need help in any ways láti bẹ́ẹ̀ put anything together or? Níbi tó bá ti jù rẹ̀ lọ lè ṣeré wá to understand. Àdúrà tí èmi tiẹ̀ ni pé lẹ́nu tó fẹ́ dùn mọ́ mi ẹ̀ nínú Ọlọ́run á jẹ́ kó appreciate káwọn náà lè dùn ẹ̀ nínú. Àmín o. So Ẹnìtàn ṣé o fẹ́ máa lọ ní àná? I don dey go with that now. You don dey go abi we don dey go.
Homie, I'll see you. Okay, now. No wahala, babes. Be good. Take it, Serious. What Kilo it dé is? tí ẹ ó What di it mí. is? Bye bye. What it is? Bye. No wahala, man. I'll see you guys then. Alright, bye. Drive safe. Even if death dey for eyes, taba fẹ́ mọ̀ lójú wa ríran kedere. Káyé má fi mí pa àmọ́dá mi lẹ́kùn olú ọ̀run. Bàbá mi mọ̀ ṣọ̀nà mi níre. I don't wanna be a walking corpse. Káyé má yọ̀ mí, kíkú má pa mí olú ọ̀run. I don't wanna be a walking corpse. Má jẹ́ kí n wà láyé. Yá ìwúrà iyebíye tí a kò lè fòrà. Olóyún mi fóṣù mẹ́sàn-án. Okun mi fọdún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fòrà. O ṣe ọkọ mi. Ṣé mọ́mí láti yọ tí mo ti dé ayé ìní inú mi dúdú. Happy birthday, ma. Thank you, my dear. Ẹ ṣé mo rí ìyá. Ṣé wàá rí? Pẹ̀lú àwọn èyí tó ń báyìí èmi sì ní kéèkì tó wà ní room pẹ̀lú nǹkan pàtàkì tí mo fi dùn ya ẹni tọ̀nú lé nìyí so ẹ jẹ́ kí mi wọlé ń sinmi ò ní pẹ́. Ó ṣe o. Engineer, kí ni gbogbo yánmayànmọ́ tó ń sọ yìí? Ṣé bí n tó sọ fún mi pé ṣé ti jìnnà ni? Ṣé léyìí jìnnà báyìí? Sọ fún mi. Nígbà tó fi gbàṣẹ, ó ní bó ṣe ń kúrú tó ń ga. Ìṣe ló ń wá lọ́tún, tó ń wá lọ́sì. Àbí kí ni gbogbo tó ṣe yìí? Ọ̀dà sọ fún mi, kí ló sọ fún mi kọ́dọ̀ dúró? Kí ni ń dáṣẹ́ dúró sọ fún mi nsìn? Kí ni nǹkan tó ń dáṣẹ́ dúró? Kò rí bẹ́ẹ̀ sà. Tẹ́ bá wẹ̀ ẹ̀yin náà máa rí pa ti já àwọn gravity tó pọ̀ adẹ̀ ti já yẹ̀pẹ̀. Àwọn òwe ká parí gbogbo ṣẹlẹ̀ kan náà wọ́n sàfọ̀rọ̀ kó dẹ̀ tán. Ẹjọ́ ìdòwò náà sà ọlọ́run ẹ fún wa fún one time díẹ̀ ká parí ẹjọ́ time díẹ̀ ìyá ní. Kí lẹ́ni pé ká bẹ̀ wọ́n fún? Nígbà tí wá gbowó ayé sọ pé ẹ fẹ́ bá a ṣiṣẹ́ a dẹ̀ fún ilé wa at the end of the day ẹ ṣe ẹ kàn just drop it just like that. Kò dáa náà ẹ wẹ̀ ọ́n máa bì náà wíyẹ Central Bank. Engineer, ṣé inú ilé dáàdì mi Central Bank lẹ pè ní? mi ò sọ bẹ́ẹ̀ bọ́ ẹ ṣáàjọ this last chance ẹ jọ. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? So tí mi ò bá prompt dáàdì mi pé kán jẹ́ ká wá wo bíbá yín sìn wọn ò ní mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ rárá. Bó ṣe rí nìyẹn, ọmọ mi ló sọ fún mi pé kí n wá wo ohun tó iṣẹ́ tó ń ṣe. Tí ẹ bá sọ ohun tó sọ fún mi ní ìsẹ̀, anyway, ọ̀ya ìṣó jẹ́ rí tó ṣe, ìṣó jẹ́ kí n rí tó ṣe ọ̀. Ẹ wá wò tẹ bá rí kòkó láyé ẹni tó wálé ayé wá ṣe rere even if death dey for eyes tá bá fẹ́ mọ̀ lójú wá ríran kedere káyé má fi mí pa àmọ́dá mi lẹ́kùn olú ọ̀run bàbá mi mọ̀ ṣọ̀nà mi níre I don't wanna be a walking corpse káyé má.
máa yọ̀ mí kíkú má pa mí Olúọ̀run I don't wanna be àwọ̀. Sọ fún mi kí ni nǹkan tó ṣe tó. Tẹ̀sí mi àwọn oníṣẹ́ ọwọ́ ìgbà tẹ̀sí máa gbowó ní àjẹ́dẹ̀ òde wọn ní ṣíṣe. Dájú mo ti ẹ̀rọ kan ti máa ṣe é dé gbogbo. Ẹ gbà mí. Nǹkan máa fi farabalẹ̀. Nǹkan náà ló sì ní sọ nǹkan kan lọ sọ lẹ́ẹ̀mejì. Ṣé bá rí pílà yìí sà? Ẹ má rí pé àṣẹ rí cast ní sà. Ìgbà tí mo rí pé nǹkan tó ṣe síbẹ̀ ò dá. Ṣé ibi tó yẹ kí ṣe wá mọ̀ nìyí? No sir, mo ń try to wá quality best ni fún bíbẹ̀ ní síbáyé níbẹ̀ ní. For how long? How long lè fẹ́ ṣe fún wa quality fún wa? How long ẹ kò fi yé gbówó lọ́wọ́ wa ni? For how long? Bí ẹni tí kò sí àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ni kí n máa rí rè gbà ọ́ kí n máa rí rè gbà ọ́ àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ni kí n máa rí rè gbà ọ́. Ire ni tèmi lọ́jọ́ gbogbo ìgbà kan lè mọ ojú pọ́n roro ìgbàgbọ́ mi di ìrọ̀mọ́lówà ọba mi mọ́ àṣẹ tèmi ire ni tèmi lọ́jọ́ gbogbo ìgbà kan lè mọ ojú pọ́n roro but I'm a fighter yes I'm a champion I'm gonna make it in the way I don't wanna be a walking corpse káyé máa yọ̀ mí kíkú má pa mí Olúọ̀run I don't wanna be a walking corpse. Tálẹ̀ yín bọ́lá ti wá. Ògùn àpá alájà rẹ̀. Àwa ni ìtàkùn. Kí ló ṣẹlẹ̀ ibẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ yàn. Ó mẹ́bà sí. Bọ́lá ṣe kó owó bá rẹ̀ bá ti ẹ sọ fún mi tẹ́ ẹ bá fẹ́. Sáwà jọmọ́ náà lómi lójú ẹ̀. Tó bá ti kó owó rẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ owó. Ẹ ṣàlàyé fún mi. Wọ́n á dẹ̀ fún yín ní tẹ́ ẹ bá fẹ́. Àwa jọmọ́ lọ. Àwọn ẹ̀ tọrọ owó. Àwọn ẹ̀ tọrọ owó. Sọ́mọ́ ẹ̀ lè nípa ìyá yín náà. Farabalẹ̀. Kí lẹ fẹ́? Kí ni tẹ fẹ́? Iye kí iye tẹ bá fẹ́. Tà fẹ́. Oya máa ń fọ̀ nǹkan tà fẹ́. Nǹkan tà fẹ́. Ní àmọ́ tẹ bá fẹ́. Ó máa fi yé yín. Nǹkan tà fẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá fẹ́ lé mi àmà fún yín. Ó máa fi yé yín. Ẹ jọ̀ọ́ máa fún yín. Ẹni àmọ́ tẹ bá fẹ́ máa fún yín. Yẹ òkú ẹ lọ́nà ọ̀run. Ẹ gbọ́ ṣàpọ̀ yẹn. Gbọ́ ṣàpọ̀ yẹn. Yẹ òkú ẹ lọ́nà ọ̀run. Ẹ gbọ́ ṣàpọ̀ yẹn. Gbọ́ ṣàpọ̀ yẹn. Oya ogun yé. Ṣe kókó láyé ẹni tó wálé ayé wá ṣe rere even if death dey for eyes tàbá fẹ́ mọ̀ lójú wá ríran kedere káyé má fi mí pa àmọ́dá mi lẹ́kùn Olúọ̀run bàbá mi mọ̀ ṣọ̀nà mi níre I don't wanna be a walking corpse káyé má yọ̀ mí kíkú má pa mí Olúọ̀run I don't wanna be a walking corpse. Má jẹ́ kí n wà láàyè bí ẹni tí kò sí. Àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ni kí n máa rí rè gbà ọ́. Àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ni kí n máa rí rè gbà ọ́. Ire ni tèmi lọ́jọ́ gbogbo ìgbà kan lè mọ ojú pọ́n roro ìgbàgbọ́ mi di ìrọ̀mọ́lówà ọba mi mọ́ àṣẹ tèmi ire ni tèmi lọ́jọ́ gbogbo ìgbà kan lè mọ ojú pọ́n roro but I'm a fighter yes I'm a champion I'm gonna make it in the way I don't wanna be a walking corpse káyé máa yọ̀ mí kíkú má pa mí Olúọ̀run I don't wanna be a walking corpse. Má jẹ́ kí n wà láàyè bí ẹni tí kò sí. Má fi wà láàyè mi bọ̀ bí mi ilẹ̀kùn Olúọ̀run. Jẹ́ kó dàgbà kọ́dọ̀ bó kọ́dọ̀ lè jọ wọn mọ́. Bàbá gbọ́ ó àdúrà mi ò báwọn tí wà bẹ̀rẹ̀ fún. Àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ni kí n máa rí lè gbà ọ́. Marry me, go, yeah.
Daddy. Sorry. Mommy. Ibi tá ń lọ yìí. Kẹ́sẹ̀ kan tó débẹ̀ tó tún lọ́mọ. Mommy. Ẹ̀dùn. Ha. Ha. Ah. Wọ́n ti kú. Mo sọ náà lágbà tí mo jí lẹ́rù tara mi ti ń kó tìkòtìkò mo mọ̀ pé rídìí rèdí yẹmọ̀yẹmọ̀ là máa rí láàárọ̀ yìí kí n gbogbo yẹmọ̀yẹmọ̀ pàlàpàlà tá à ń rí láàárọ̀ yìí sìn báyìí. Ọ̀rọ̀ orí ò lè dùn mí tí ọba ṣe pé yìí fún òye ẹ̀ níwọ́ jájẹ orí àwọn èèyàn tó gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí ọwọ́ àṣọ pé òun rí yẹmọ̀yẹmọ̀ ṣé yẹmọ̀yẹmọ̀ ni àwa gan sá gbọ́dọ̀ pẹ́. bá mi àméjì náà la mọ̀ pé táyé burú ẹ wo ẹjẹ àwa báyé ṣe àwọn tó wà nílẹ̀ yìí ni. ẹ wò mí ǹlẹ́ wà arábìnrin bóun tí ẹ ṣe jẹ́ ẹ̀yin mẹ́ta lẹ wà ní àyìn àwọn méjì ni ẹ ti filẹ̀ ṣaṣọbora yìí ìwọ ẹyọ kan tó tún kù ló tún wá ẹkún mú yìí. kò tún lè sọ̀rọ̀. ẹ wò èjì rẹ ẹ fi àìlè sọ̀rọ̀ rẹ ńlẹ̀ ẹ bá ń gbé ẹ jẹ́ àdáàbò bò kọ́mọ̀sí pọ́n kí níwọ̀n ó tún padà wà bọ̀ ẹ bá mu ọ̀yá ìwọ bá bọ̀ bá. mi ò bí mi lè dé ọkàn o. gbígbé kan ẹ bọ́ sẹ́gbẹ̀ báyìí èyí báyìí bọ́ sẹ́gbẹ̀ fọ́ọ̀mù lápá lọ́wọ́ ìgbóná fọ́ọ̀mù lápá. ẹ fà. fi ṣe kókó láyé ẹni tó wálé ayé wá ṣe rere even if death dey for eyes tàbá fẹ́ mọ̀ lójú wá ríran kedere káyé má fi mí pa àmọ́dá mi lẹ́kùn ọ̀run ọ̀pá mi mọ̀ ṣọ̀nà mi rè I don't wanna be your own. níjó làwọn olórí burúkú yóò tó jáwọ́ nù sẹ́ẹ̀bì wọn yóò. káyé má yọ̀ mí kíkú má pa mí olú ọ̀run I don't wanna be a walking corpse má jẹ́ kí n wà láàyè bí ẹni tí kò sí àrídọ́nà ni kò fi mí ṣe ojoojúmọ́ ní kíkà ilé ìgbà. gbogbo àrọwà tí mò ń pa fún ọ látàná yìí àánú ẹ ní í ṣe mí o ṣé wọn mọ̀ pé àròkàn ní fa ẹkún àsundàkẹ́ rẹ yìí ṣé wọn mọ̀ pé ẹkún àsundà tó o sì ń wò yìí kí inú parọ́ fún ọ tú ní fà ọ yẹ kí ìwọ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó o dúpẹ́ lọ́wọ́ Elédùà kó o dúpẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀dá rẹ tó gbé ọ pamọ́ nítorí alápèpá ni bẹ́ẹ̀ ni. bàbá ṣé ẹ rí nǹkan tó ṣe fún mi kò dùn mí o kódà kò dùn mí rárá àmọ́ àwọn òbí mi méjèèjì àwọn tí mo fojú jọ nínú ayé yìí ni wọ́n gbà lọ́wọ́ mi bàbá ìṣẹ́jú mi ló ṣe yìnbọn fáwọn òbí mi. a máa rí bẹ́ẹ̀ lóòótọ́ sórí bọ́rọ̀ bá ṣe á rí báyìí èèyàn wàá fi gbogbo ẹ̀ fún Elédùà ni torí kò sí nǹkan kan tó lè tàsé àkọọ́lẹ̀ àti kádàrá ẹni báwọn ṣe kọ́nù kè wá ṣe páwọn òbí rẹ̀ kú báwọn sọ́ọ̀mù nǹkan kan ṣe ń pè ní fẹ̀mí rẹ̀mí àwọn òbí kan tó bá jẹ́ abiyamọ tòótọ́ wọ́n máa ń fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí tọmọ ni wọ́n fẹ̀mí wọn lélẹ̀ nítorí tiẹnu sọ wá rí ayé tẹ̀sìn wọn ò jẹ ìrù díẹ̀ tó ní sùúrù ní ọjọ́ ìtọ́pọ̀ o mo fẹ́ kó o ṣe sùúrù mọ́ wàá ro èèyàn mọ́ gbé pò lórí ẹ̀mí èyí tó ṣe pàtàkì ni bá a ṣe tọ́jú tiẹ̀ àlàáfíà ló ṣe pàtàkì ká tọ́jú rẹ ló kù so ti gbọ́.
padà bàjẹ́. ẹ̀yin sọ̀sọ̀kúsọ̀ báwọn ayé èrè ọ̀bàjẹ́ ayé èrè ọ̀bàjẹ́ sórí tí ọlọ́run ọ̀bà wá dẹ̀mí tiẹ̀ sí báyìí dòrè dákun gbogbo àwọn ogún dúkìá ni ilé ni oko ni àwọn ọkọ ni ta ni ìbá wá jogún ẹ̀ sórí ẹnì kankan kò lè sáré kọjá kádàrá ẹ̀ tàbí kó gbìyànjú títí kó pé wọ́n kọjá kádàrá wo mo sì mọ tó ń ro èyàn sì rò débẹ̀ o sórí táwọn òbí rẹ̀ ń bá a bá ṣe wáyé páàrí láàrin àkọọ́lẹ̀ tiwọn ni o wọ́n ní ọmọ ẹni ní jogún ẹni ṣé wọ ọmọ ni. bàbá lẹ́yìn àwọn méjèèjì tí mo ní yẹn mi ò rò pé ni òun wà láyé tó lè múnú mi dùn mọ́ kò sí. bó ṣe rí ló ṣe wí lóòótọ́ ṣùgbọ́n elédùà ọba nìkan ló lè fún ẹ̀dá ní nǹkan tí bá ń fẹ́ irú àwọn nǹkan tó mú mi tí mo fi gbéra láti wá bọ̀ rèé o sọ́ra àwọn ìyá rẹ tó ń wo òun wọn ò lè ṣe tó ń fẹ́ bí òsùn lédùà ó jẹ́ nsọ̀n kankan fún ọ ó yẹ kó o jẹ́ kí nǹkan kan yẹ ọ lónìí tí ó bá sí ọpẹ́lọpẹ́ elédùà ló fi rú àwa yìí jíǹkì rẹ níbi tí àwọn amòòkùn ṣìkà tí wọ́n ti ṣiṣẹ́ láabi wọn àbí wọ́n ọmọ ni elédùà ló taari mi débẹ̀ lásìkò náà torí pásìkò tí ò tí ì tó bí ìyá rẹ bá ń bẹ láyé kò lè wá bá mi bí mo wà kó sọ pé wà lọ bá ń dáàbò bọ́ mọ́ mi iṣẹ́ elédùà nù bọ́lá elédùà ṣe kọrin àjò tiẹ̀ ló ṣe rún àní ọmọ máa sunkún mọ́ ètò mú mi tí mo fi wá bọ́ ọ́nú léyìí ṣé wàá mọ̀ pé tí ọba nídìí obìnrin ìjẹkùmọ́lú ni. fáìlì tí mo kó fún ẹ pé kò ṣe é lórí nǹkan. mo ti ń àrí ìjẹsà. látàárọ̀ tí mo ti kó fún ẹ pé kò ṣe nǹkan. I'm so sorry sir má tó parí. You are so sorry. bí kò má máa yára ṣe nǹkan yìí náà ni. mo rí yín èmi ti sọ nǹkan tí mo ní kẹ́ ṣe náà mo ti ní kẹ́ lọ mú owó wá. ẹ mú rò pé ní kí n jókòó dé yìí pé ẹ̀ ń bọ̀ nípa àwọn nǹkan ṣe sí ni. kẹ́ ẹ jókòó dé mi láti ṣe kí ni mo sọ fún yín pé owó làbílẹ̀ save àbúrò yín. jẹ́rí tó bá jẹ́ tọ̀rọ̀ owó yìí ni kò yẹ kí n ní ìnira kò yẹ kí n ní problem. kí wàá ló wá ṣẹlẹ̀. bákà ni. bákà. wàláì bákà ni. jẹ́rí géèmù ojú méje lọ Chelsea wà nù ẹ̀ Madrid wà nù ẹ̀ bákà olórí burúkú yìí náà ló ya tíkẹ́ẹ̀tì yìí 129,000. díje máa kówó fún yín báyìí ní ìsìn tẹ́ bàbá yanjú ọ̀rọ̀ àbúrò mi ẹ̀dá. bàbá ọ̀rọ̀ àbúrò yín ò ká yín lára o à ń sọ̀rọ̀ bí a ṣe fẹ́ save life àbúrò yín ẹ̀ ń sọ̀rọ̀ bákà ẹ̀ ń sọ̀rọ̀ Chelsea. àbí. ẹ̀dá ṣé mo tẹ́ ṣe fún mi bá ẹjọ́ tó bá jẹ́ tówó kó sí wàhálà géèmù tí mo play lónìí yọ wà ẹjọ́ ẹ bá tọ́jú ọmọ àgbàná lọ́mọbìnrin yẹn. bàbá gbogbo tẹ́ sọ yìí kọ́ ni ọ̀rọ̀. lẹ́yìn owó tún ni ṣóyè yín bákà àbí Chelsea kan la máa fi save àbúrò yín o ṣóyè yín ẹjọ́ ẹ kó lọ náà fún mi náà. ṣé mo ti tẹ̀lé. láti lọ ṣe kí ni. mo ọ̀rọ̀ owó yìí náà ni ṣé ìtẹ̀lé yín. tẹ̀lé mi lọ́wọ́. ó ti wá tán àti títí dà ní. dókítà. madam adẹ̀kú oríire ti ọmọ yín. madam
ọ̀nà tí ẹ gbà lóyún ọmọ yín àti àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ gbé gbogbo oògùn tí wọ́n kó fún yín gbà yẹn pé kẹ́ ẹ fi tọ́jú ara yín ó ti affect yín gan ó yẹ kẹ́ ẹ pass through gbogbo pains tẹ́ pass through nígbà tẹ́ ń labour o madam ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ bá mi tọ́jú ọmọ yín dáadáa because slight chance lẹ ní láti fi ní oyún mi o. Slight? Yes kò ní dáa ká máa gọ lẹ́yìn abẹ́rẹ́ o ẹ ṣáà mọ iṣẹ́ tí àwa ń ṣe a máa sòtòrò fún àǹfààní ara tí náà dẹ̀ ní o ṣe gbọ́ mà. madam ó yẹ kí inú yín máa dùn ní madam ẹ ní gbogbo eléyìí ẹ fi sẹ́yìn ṣe gbọ́. mọ́mí ẹni sọ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ni mo pè yín níjọ́sí tí mo bá yín sọ tẹ bá rántí níjọ́sí. ẹ rọra ma. Yes ma. Yes ma. Lórí àlá tẹ bá mi sọ nípa ẹ̀yàn mo fi ẹ̀mí wádìí sí nǹkan tẹ́mi Ọlọ́run fi hàn mí nínú àlá yẹn ni pé Ọlọ́run fara hàn yín ni nǹkan abẹ̀mí kan wà ní sàkánì yín tó nídìí ìtọ́jú àmọ́ tí ẹ nání ẹ̀. nǹkan abẹ̀mí mi wàá ná ní ẹ̀. tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń ṣe ìtọ́jú ẹ̀ ní nǹkan ẹni yẹn á ti pọ̀ ju tàtẹ̀yìn wá lọ. bẹ́ẹ̀ ni. ó ti yé mi màá dẹ̀ ṣe àtúnṣe lórí ẹ̀. àdàkẹ́ ṣe àtúnṣe ẹ̀ ní kíákíá kó tó bọ́ sórí. Ọlọ́run ràn mí lọ́wọ́. àmín Jésù ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù àmín agbára ẹ̀jẹ̀ Jésù àmín Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Long life and prosperity. Ẹ kú oríire ní mà ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ẹ ṣé pásítọ̀ ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì mí. Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ àjọsọ èmi àti yín mà o lórí ìṣípayá tí mo sọ fún yín yẹn pọ́lọ́run fi hàn mí. gbàgbé kẹ́ ẹ̀ òun gan ni mo ti ń retí látàárọ̀ kó wọlé wá bá mi. bí mo ṣe rí ó bà mí lẹ́rù gidi gan màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ tètè ṣe àtúnṣe lórí ẹ̀. bẹ́ẹ̀ ni mà Ọlọ́run á ràn wá lọ́wọ́.
darí rèkété inú ẹ̀dá jìbì kànga kò dáa. To hell is human, to forgive is divine. Kó tó yẹ̀yẹ̀ ó dájú pé apẹ́ gidi gan. Ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe òun. Ó bá lórí ohun gbogbo ìwé kí n bọ́ lára igi olú ọ̀run má mọ̀ sí ìlú ọjà olówó ẹ̀dákọ̀ ẹ̀wá òòràn orí mọ̀ lágége àjáwé òwòròṣọ má ṣe lògùn má mọ̀ lògùn má ṣe olúwa má jẹ́ kíkà má mọ̀ bẹ̀rù tiwa àìwọ̀ wájú kò tá kò ẹ̀yìn kò tá tó bá kú wọlé kan kò tẹ̀rọ rẹ̀.